tán ṣe donation pé wọ́n yá wa ni o, ó wà nínú forms tí à ń fún yín, tẹ́ bá kà á ẹ rí wípé a ní lílò fún Occupy Yorubanation Now. Ìdí tá a ṣe ń gbà nìyẹn, gbogbo ẹ̀ la state sínú form tẹ́ máa sign so that kò sí àríyànjiyàn àbí wọ́n fẹ́ gba nǹkan oní nǹkan. A fẹ́ lò ó fún Occupy Yorubanation Now ni o, kì í ṣe pé wọ́n gbà á o àbí wọ́n jogún ẹ̀ ó tì. Ẹ yá wa ni, ó wà ń bẹ̀, it's on lease. Ó kàn yẹ pé ẹ donate ẹ̀, ọ̀fẹ́ lẹ fi ṣe. Gbogbo àwọn fọ́ọ̀mù yẹn, àlàyé yẹn wà ń bẹ̀. So mi ò fẹ́ kó dàrú sí ojú ẹni nítorí wọn tán máa ń sọ ìsọ, ó bá yá wọn ń sìn, wọn á tún dìde, wọn á hùn nǹkan kan jáde lábẹ́ ẹbẹ̀ yẹn. So ìyẹn mo ṣe ní kí n ṣàlàyé bóyá a gbà o pé pátápátá o ẹ yá wa ni. A dẹ̀ ti rí àwọn èèyàn káàkiri wọ́n ti bá wa donate rẹpẹtẹ lóríṣiríṣi. Ẹ ṣì ń bọ̀ lórí ìyẹn. Àwọn state tán tiẹ̀ ti ká pé ó ṣeé ṣe pé ká move state kan sí state kan ni. Àwọn state kan ti donate, over donate pàápàá. Meanwhile àwọn state kan ò tíì fi bẹ́ẹ̀ gbéra. Mo yìí bọ̀ á sọ̀rọ̀ lórí ìyẹn. Ṣùgbọ́n mo fẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ jọ̀ọ́ lórí àwọn nǹkan kan lénìí. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ gbọ́ mi dáadáa, mo dẹ̀ fẹ́ kẹ́ fara balẹ̀ kẹ́ gbọ́ dáadáa, torí ibi tá a dé ní èní àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ó yẹ kí n fi yé àwọn èèyàn wa ibi tí ọ̀rọ̀ ti ń bọ̀, bó ṣe jẹ́ gan-an, ìdí tó dẹ̀ ṣe rí bẹ́ẹ̀. Àkọ́kọ́, àfa ìjọ ṣe ń gbọ́ mi dáadáa. Àgbọ́yé. Gbogbo àgbáyé ló ń gbọ́ yín dáadáa mà, loud and clear. Ẹ ṣé sà, so should there be any reason tẹ́ ẹ bá gbọ́ mi dáadáa ẹ jẹ́ kí n tètè mọ̀ ẹ jọ̀ọ́. Kò sí wàhálà mà. All right ma, yes ma. Ẹ ṣé sà. Yes ma. Àkọ́kọ́, mo fẹ́ kẹjọ ẹ bá mi rìnrìn àjò kan, torí tí nǹkan bá ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó níbi tó ti ń bọ̀. Mo fẹ́ kẹ́ bá mi rìnrìn àjò yẹn sẹ́yìn. Màá bẹ̀rẹ̀ láti ọwọ́ ọ̀gbẹ̀yìn. Ọwọ́ ọ̀gbẹ̀yìn náà ni déédéé ìgbà tí wọ́n fẹ́ pa ọkọ mi. Nígbà tá à ń rìnrìn àjò yẹn lórí ọ̀rọ̀ June 12. A ti sáré ṣe gbogbo ẹ̀. Àárín ẹ̀ wọ́n pa ìyálé mi. Àárín ẹ̀ wọ́n pa ìmọye èèyàn, wọ́n pa ìmọye ọmọ ọlọ́mọ. In fact, ìkan náà àwọn ọmọ tán pa yẹn, àwọn òbí ẹ̀ sọ wípé mo ń láti tẹ̀lé wọn gbé òkú ẹ̀ wálé. A ní fọwọ́ gbọ́mọ sí láíláí, lágbára àṣẹ Ọlọ́run tó dáyé àti ọ̀run. A ní mọ sàárè ọmọ o, lágbára Ọlọ́run. Ìdí tí gbogbo àwọn tán kù yìí ṣe kú ní pé kí ìyà má jẹ àwọn èèyàn wa. Nígbà tó kù díẹ̀ kó tó di pé wọ́n fẹ́ pa ọkọ mi yẹn, Ọlọ́run fi ìran yẹn hàn mí wípé wọ́n pa ni. Wọ́n pa, wọ́n gbókò ẹ̀ wálé. Mo wá sáré lọ bá gbogbo àwọn èèyàn ńláńlá, pàápàá jùlọ àwọn tí wọ́n dá sí ọ̀rọ̀ June 12. Mo lọ bá olóògbé bàbá wa Gani Fáyẹ̀mí tọ́lọ́run bá mi dẹlẹ̀ fún wọn. Mo bẹ̀ wọ́n, mo ní ẹ bá mi pariwo síta o, wọ́n mà fẹ́ pa ọkọ mi. Ẹ jọ̀ọ́, mo rí i pé wọ́n pa ọkọ mi ni. Ó dàbí ìgbà tẹ́ pé ó gbé nǹkan kan sẹ́nu, ó ṣubú. Ó dà yẹn pé ó mà kú. Ẹ jọ̀ọ́. Wọ́n ní madam, wọ́n ní kò lè rí bẹ́ẹ̀ pé wọ́n ti sọ fáwọn wípé ó máa wálé. Mo ní nǹkan tí mo rí ni o. Mo sáré lọ bá gbogbo wọn káàkiri, mo lọ ń kanlẹ̀kùn lé wọn dorúdorú. Ẹ jọ̀ọ́, ẹ gbà mí, ẹ bá mi pariwo síta, wọ́n fẹ́ pa ọkọ mi. Gbogbo wọn ní madam kò rí bẹ́ẹ̀, wọ́n ti àṣọ àwọn láti international everywhere pé wọ́n máa fi sílẹ̀. Mo ní mi ò mọ̀ nǹkan tí international ń sọ o, nǹkan tọ́lọ́run fi hàn mí ni o. Ìgbà tó yá tó tún di òru, mo tún padà sọ́dọ̀ mẹ́ńtọ̀ mi. Mo jí ìyàwó wọn pé kán bá mi bẹ bàbá pé kán bá mi pariwo.
bàbá ní wọ́n ṣe bá wọn sọ̀rọ̀ lénìí ni pọ́nà máa filẹ̀ ní next week mo náà ń parọ́ ni. Bàbá ní ó dàbẹ́ ní pé àwẹ̀ tí mò ń gbà ti pọ̀ jù. Ipe kí ló dé? Àwọn mọ̀ pé mò ń gbà àwẹ̀ nítorí gbogbo nǹkan tá a bá ń ṣe mi ò kí ń jẹun. Àwọn dẹ̀ mọ̀ pé mo wà nú àwẹ̀. Àwẹ̀ yẹn ti pọ̀ jù. Àwọn ti ní kán lọ bá àwọn professional tó jẹ́ pé àáfàá wòlíì gbogbo wọn pé kán lọ bi wọ́n kí ló fẹ́ ṣẹlẹ̀. Gbogbo wọn lápapọ̀ pátápátá wọ́n ní ọkọ mi máa wálé, wọ́n ní ìgbẹ́ ẹ máa dá, wọ́n ní ìgbẹ́ ẹ máa túra. So bàbá ní èmi tẹ́mi ń ṣe professional kí ló dé tí mo sọ pé wọ́n gbókù ẹ̀ wálé ni. Mo lémi ò mọ nǹkan tí gbogbo wọn rí o. Ṣé mọ̀ pé bó ṣe jẹ́ sóníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ọkọ tèmi ni o. Ọlọ́run fi hàn mí o. Ẹ bá mi pariwo. Àwọn làwọn ò lè pariwo bẹ́ẹ̀. Ìgbà tí ìjọba rí pé mo pariwo sínú pépà pé wọ́n fẹ́ pa pátápátá ni. Àwọn náà bá lo àyíníke, wọ́n bá bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀, wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣe propaganda. Wọ́n bá mú, wọ́n bá bẹ̀rẹ̀ sí ní gbé síta pé plane tó máa fi gbé wá nǹkan kan. Wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n ya fọ́tò láti ìgbà tán ti mú ọkọ mi. The last picture ni ètò yà, wọ́n mú jáde, wọ́n ya fọ́tò pẹ̀pẹ̀ gbé. Wọ́n ní kò sí nǹkan tó ṣe wà òkè, àwọn ò pa o. Because wọ́n mọ̀ pé àwọn èèyàn máa ń gbọ́ nǹkan tí máa ń sọ gan. So ẹ̀rù wa ń bà wọ́n pé tán bá gbọ́ pé mo ní wọ́n fẹ́ pa ni, àwọn èèyàn lè bẹ̀rẹ̀ sí dìde lẹ́sẹ̀kẹsẹ̀. Wọ́n bá bẹ̀rẹ̀ sí tan àwọn èèyàn. Wọ́n ní ó máa dé ni. Wọ́n ṣà ń sọ fún gbogbo àwọn èèyàn ńláńlá kán máa filẹ̀ ni. Gbogbo wọn wá ní madam ṣé mo rí pé even ìjọba bọ́n ṣe ń ṣe gbogbo signals tó ń ṣò ní pé wọ́n fẹ́ filẹ̀. Mo náà kú ẹ̀ náà ń gbé bọ̀ ó dáa. Ẹ jẹ́ ká máa wò ó kí má fa ọ̀rọ̀ gùn. Gbogbo àmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ìgbà tí wọ́n pa ọkọ mi. Gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní sọ pé kí n jọ kí n má bínú pé àwọn ò tètè sọ̀rọ̀. Mo ní kò ṣe nǹkan kan, bọ́lọ́run ṣe kọ́ nìyẹn. Ìgbà tó tiẹ̀ di pé àwọn tán kó wá tí ìjọba wọn kọ́kọ́ kó pẹ̀lẹ́ láti fa wàhálà ní kán tó kó ẹ̀ wálé. Nígbà tí wọ́n wá purọ́ wọn láwọn kó àwọn foreigners wá kán ṣe postmortem. Èmi tí mo ti mọ̀ pọ́n pa ni tọ́lọ́run ti fi hàn mí. Wọn ò mọ̀ pé mo máa wá sí ibi tán ti fẹ́ ṣe report yẹn. Mo ṣe débẹ̀ mo ní mi ò gba nǹkan táwọn yẹn ń sọ. Bọ́n ṣe rí mi wọ́n ya sáré sọ pé àwọn ò ṣe report mọ́, páwọn máa fi ránṣẹ́ sí ìjọba Nàìjíríà ni. Mo wá sọ fáwọn CNN gbogbo wọn pé èmi mọ̀ pọ́n pa ni, nǹkan tí mo mọ̀ ni nǹkan tí mo ti rí ni. So wọ́n ní wọ́n pé ò sí inú ẹ̀. Ìgbà tí yẹn ṣẹlẹ̀ tó lọ, mo wá sọ fún mentor mi pé nígbà tán ti pa ọkọ mi ẹ jẹ́ ká tó dáadáa, nítorí ó kúkú ti kú ó ti kú ná, ṣùgbọ́n irú ikú tó kú yìí kó má ṣẹlẹ̀ mọ́ sí ìran Yorùbá àbí ìrankíran ní àpapọ̀ Nàìjíríà. Ẹ jẹ́ àtó dáadáa. La bá bẹ̀rẹ̀ ìgbésẹ̀ gbogbo nǹkan tí ó yẹ ká ṣe nípa sovereign conference. La bá bẹ̀rẹ̀ tí wọ́n bá máa ṣe sovereign conference kò ní sí any assembly o, kò ní sí senate o, kò ní sí rep, kò ní sí nǹkan kan o. Straight sovereign conference nìkan ló máa wà. Nígbà tí a gbé gbogbo ètò yẹn kalẹ̀, ìgbà tí Abdulsalam rí, Abdulsalam ò tiẹ̀ kọ́kọ́ fẹ́ lọ, gbogbo wọn náà ti ń mú nọ́mbà, ìwọ ló kàn wọ́n ti ń tò ó. Mo ní mi ò ní gbà o, àfi kó lógun máa lọ. Ṣẹ́yìn lẹ pa ọkọ mi, àyín náà máa lọ. Ẹ gbé fún alágbádá sẹ̀. Ṣé bó dìbò ní ọmọ gbogbo ìlú lápapọ̀ dìbò fún ni ó wọlé. Ẹ gbé fún alágbádá kán dìbò. Mi ò ní gbà. Ọlọ́run dẹ̀ ṣe àtìlẹ́yìn fún mi pẹ̀lú gbogbo ìrìn tí mo ti rìn ní ìta káàkiri. Pàdé olórí oríṣiríṣi, báwọn sọ̀rọ̀, báwọn ṣe léyìí. Àwọn á di pé dandan ni pé àwọn ológun láti lọ. Wọ́n wá rí pé kò sí ọ̀nà mọ́.
wọ́n wá bẹ̀rẹ̀ sí ní dàrú. Nígbà tí wọ́n dàrú, wọ́n lọ pe àwọn tí ò tiẹ̀ mọ̀ ń pa ìjàngbara tá a ṣe. Ìgbà tí ò dẹ̀ àti ṣe òṣèlú kankan ò kan èmi, kò sí èyí tó kàn mí, mi ti wò pé nígbà tí wọ́n ti sójà ti lọ yẹn kò sí wàhálà, tèmi ṣáà ní pé ẹja tó dáadáa. Awakọ̀ ó wá ní òun máa ṣe ìdìbò. Ẹgbẹ́ wa nígbà yẹn à ń pè ní JACON, àpapọ̀ gbogbo ẹgbẹ́ tó ń jà ìjàngbara pé kí wọ́n dá mandate padà fọ́kọ mi. Ẹgbẹ́ yẹn jẹ́ JACON. A kọ ìwé kan, a ní way forward for Nigeria, revolution not transition. Nínú ìwé yẹn, ìgbà tá à ń kọ ìwé yẹn, mo wá sọ fún bàbá wa olóògbé, mo ní Ọlọ́run máa sọ fún mi pé lọ́jọ́ iwájú àwọn ọ̀dọ́ máa dìde báwọn fẹ́ gba àwọn máa pín ìlú yìí, wọ́n máa pín ìlú yìí. Bàbá ní irọ́ o, pé ìlú pínpín kẹ̀, pé gbogbo ìlú ló ń jìyà, every part of Nigeria nìyà tí ń jẹ wọ́n, wípé ká má sọ̀rọ̀ nípa pínpín. Mo ní nǹkan tèmi rí ṣá, ẹ jọ̀ọ́ ẹ bá mi kọ sínú ìwé yẹn. Ṣé mọ̀ pé bí mo ṣe sọ pé ọmọ apá mi nìyẹn, tẹ́ni mi ń ṣe professional prophet tó ṣẹlẹ̀ àbí tí gbogbo prophet ní kò rí bẹ́ẹ̀, èmi nìkan mo rí bẹ́ẹ̀. Mo ní ẹ bá mi kọ eléyìí o, ẹ bá mi kọ gidi. Mo bá sọ fún wọn, náà bá mi kọ sínú ìwé yẹn. Ẹni tó bá lè ṣe research, wọn ò lè rí online because nígbà yẹn kò tíì sí gbogbo technology tó pọ̀ tó báyìí, ó wà o kò tíì pọ̀ tó báyìí. So ẹni tó bá fẹ́ rí inú ìwé ló máa ti rí. Tẹ́ bá lọ sí gbogbo àwọn newspaper yẹn, organization, tẹ́ bá fẹ́ lọ sí library wọn rí, tàbí kẹ́ lọ sí Gani Fáyẹmí library rí ìwé tí mo ń sọ yìí. Ní page 33 ibẹ̀ náà kọ nǹkan tọ́lọ́run fi rán mi sí gbà yẹn náà kọ sí. Mo ní wọ́n máa call láti pín ìlú àwọn ọ̀dọ́ ni. Tó bá di ìgbà yẹn kí ìjọba má yọ ẹnikẹ́ni lẹ́nu o, nítorí ó wà legitimate, ó dẹ̀ wà justified. Ní 1999 òun la kọ ìwé March 11 1999. ṣe ń gbọ́. Ìgbà yẹn lọ́lọ́run bá mi sọ, wọ́n dẹ̀ kọ sínú ẹ̀ wà ń bẹ̀. Ẹ bá lọ sí any of the organization, newspaper organization, wọ́n ní àwọn kọ̀ọ̀kan náà ó yẹ kán sì ní lọ́wọ́. Page 33 ibẹ̀ ni. Bọ̀ bàbá ṣáà sọ pé kí n ṣáà ní sùúrù, àwọn youth yẹn tó bá di bẹ́ẹ̀ kán ní sùúrù kán jẹ́ ká jọ sọ́mu ní ó dáa. Tó bá di ìgbà yẹn ó máa ṣẹlẹ̀ o. Gbọ̀ngbà tá a gbé proposal fún àwọn tó fẹ́ ṣe ìjọba ń gbà yẹn, wọ́n reject it because ní page 103 a sọ suggested agenda for the conference. Number 1 a béèrè first question tẹ́ bá ti dé conference yẹn, a máa kọ́kọ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ everybody. 1999 ni mo ń sọ yìí o. Ìbéèrè àkọ́kọ́ ni pé ṣé wọ́n fẹ́ láti máa gbé pọ̀ as ẹyọ kan ní Nàìjíríà àbí kó ní kálukú máa lọ lé. Oníkálukú máa lọ lé ni màmá. Nọ́mbà ni irú ìbéèrè wo nìyẹn? Kí ló dé tá à ń béèrè yẹn? Mo ní ìgbà tí ò ń ṣe pé kankan náà ni wá, kì í ṣe kankan náà. A máa béèrè nígbà tó dẹ̀ jẹ́ pé a pè conference rí, àkọ́kọ́ time tá a máa pè conference lélẹ̀, ó yẹ ká béèrè lọ́wọ́ ara wa, ṣe báwọn amúnisìn ló so wá pọ̀, ó yẹ ká béèrè lọ́wọ́ ara wa pé ṣé àṣìjọ fẹ́ wà pọ̀ àbí kó ní kálukú máa lọ. So tọkàntọkàn la máa fi dáhùn, la máa fi ṣe nǹkan tó tọ́, la máa sọ pé òkè a fẹ́ máa lọ, ó tì a fẹ́ dúró, àwa fúnra wa la ṣáà máa sọ bẹ́ẹ̀. Kì í ṣe pé èèyàn kan ló kó wa pọ̀ by force by fire, tó dẹ̀ jẹ́ pé nítorí benefit tí wọ́n ní àlótì. Wọ́n ní irọ́ question yẹn ò lè ṣeé ṣe, kìíní kan ni Abubakar Abdulsalam kò bá wérewére ló bá sáré ṣe wìrìwìrì
àwọn kọ constitution àwọn ṣe lè actually constitution yẹn Abacha ló fẹ́ lò ó torí Abacha náà fẹ́ di alágbádá òun náà fẹ́ contest kó tó di kó lọ tí ò fi bọ́ sí fún so wọ́n ṣáà package constitution yẹn àwọn èèyàn mélòó kan tí wọn ò pé mẹ́wàá wọ́n sáré rọ̀ṣẹ̀ wọ́n kọ̀kọ́ kúkọ wọn síbẹ̀ kì í ṣe pákọ́ títún o wọ́n máa ń repackage ẹ̀ ní constitution àti ìgbà àwọn amúnisìn náà máa ń repackage ó ṣàkọ gbogbo ẹ̀ níkọkúkọ ń bẹ̀ a dẹ̀ ń bá fà láti ẹsẹ̀kẹsẹ̀ pé constitution tó kọ yìí ó wrong ṣùgbọ́n ńgbà tó yá àwọn èèyàn sọ wípé kí n ní sùúrù kí n má bá wọn jà mọ́ ipe ṣèbí Yorùbá náà gbé fún kí n má bá wọn jà pàápàá jùlọ Yorùbá tó wá láti ìlú ọkọ mi mo ní ìyẹn kọ́ ní issue o wọ́n ti pa ọkọ mi wọ́n ti pa ọkọ mi ẹ jẹ́ àtúntò dáadáa torí àwọn tó ń bọ̀ níwájú ọjọ́ iwájú èyí tí wọ́n kọ yìí èyí tẹ ìgbésẹ̀ tán fẹ́ gbé yìí ìgbésẹ̀ tó máa fi ìyà jára lù ní nǹkan tọkọ mi àti àìmọye dẹ̀ ṣe fẹ̀mí wọn lélẹ̀ nìyẹn nǹkan tí àìmọye wa tá a ṣe struggle tá a làágùn lé lórí oríye sacrifices tá a ṣe mo ní kò gbọdọ̀ lọ lásán o ọ̀rọ̀ pé wọ́n mú èèyàn láti ìlú ọkọ mi kan ní issue ẹja tó dáadáa ó lè dọ́gba fún gbogbo aráàlú wọ́n ní tó bá ti débẹ̀ a máa ṣàtúnṣe gbogbo nǹkan ló máa ṣe ó máa ṣe léèkì ní sùúrù fún gbogbo wọn ti ẹ̀dẹ̀ tí ń lọ gbogbo àwọn tá a tún jọ ń jìjàǹgbara rẹ̀ lot of them tí ń lọ ń join àwọn olóṣèlú mo ní kò burú kò sí wàhálà wọ́n wá ń bá mi tán bá ti fẹ́ gbé ìgbésẹ̀ kan wá sọ fún mi gbogbo tán ń ṣe wọ́n ń sọ mo ní kò sí ọ̀nà nínú nǹkan tẹ̀ ń ṣe yìí sẹ́ẹ̀ mo ní foundation ẹ̀jẹ̀ ní ẹ̀dẹ̀ tó dáadáa mi ò mọ iye ọdún tẹ́ máa ṣe o bọ̀ gbogbo tẹ́ bá ṣe máa dànù ni kò ní ní ojútùú mi ò ṣépè fún yín o torí ẹ̀jẹ̀ àwọn tó ti ta sílẹ̀ sacrifices táwa ti ṣe tí ẹ̀ bá tó dáadáa láti sìn gbogbo tẹ́ bá gbélé lórí ó máa wó ni kò ní tò ẹ jẹ́ ká máa wò ó èmi á filẹ̀ o torí gbogbo yín ti ń sọ pàápàá àwọn Yorùbá tó wà ń bẹ̀ wọ́n ní kí n filẹ̀ torí Yorùbá náà gbé fún Yorùbá ló máa ṣe mo ní mo mọ̀ pé Yorùbá náà gbé fún ìgbà tó ti pa ọkọ mi mo ti mọ gbogbo ẹ̀ pátá gbogbo bí ìrìn àjò ṣe ń lọ ni mo ti mọ̀ pé òkè ó ní ìtumọ̀ mo dẹ̀ bẹ̀ Ọlọ́run bí Ọlọ́run mo fẹ́ rí ìsàlẹ̀ kòkò ní tó ṣẹlẹ̀ gan-an tí aráàlú dìbò fọ́kọ́ mi tó jẹ́ pọ́n padà pa nì pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run dẹ̀ fi gbogbo ẹ̀ hàn mí ìgbà yẹn ni mo mọ̀ pé ìta aná ti ń ṣe ìjọba ìlú yìí kò kí ń ṣe inú bí Ọlọ́run dẹ̀ fún mi lóore ọ̀fẹ́ láti mú àwọn náà tó ń ṣe ìjọba tó ń pera wọn pé lẹ́yìn Ọlọ́run àwọn ló kàn lágbàáyé gbà tán ní nǹkan tí mo fẹ́ nìyẹn mo ní tí mo fẹ́ nìyẹn Ọlọ́run dẹ̀ ṣe aṣọ yẹn hàn mí mo dẹ̀ rí ìsàlẹ̀ kòkò nítòótọ́ àti lódodo mi ò sọ kankan mo ní mo ti mọ nǹkan tí mo fẹ́ mọ̀ mo ní ìgbà tán ti ní kí n filẹ̀ pé Yorùbá tán fi sí máa ṣe é mo ní kò sí wàhálà èmi lọ ń tèmi mo kúrò ń lù mo padà síbi tí mò ń gbé mo wà ń bẹ̀ ìgbà tó yá ó pẹ́ mo ní jẹ́ kí n tẹ̀ wá wo ilé at least gbogbo wọn ti ṣe gbogbo nǹkan tó ń ṣe àdẹ̀ kí n fi bẹ́ẹ̀ gbọ́ ìròyìn nípa ilé tó bẹ̀ àfàwọn kọ̀ọ̀kan tán bá wá tẹ́ bá dẹ̀ bí wọ́n àwọn ní gbogbo nǹkan lọ déédéé nǹkan dáa mo ní ẹ make sure kó dáa o torí ìyà àwọn tó tẹ̀jẹ̀ sílẹ̀ àti gbogbo nǹkan tí sacrifices táwa ṣe ẹ make sure kó dáa o ìgbà tí mo kọ́ wálé mo rí bí àwọn èèyàn wọ́n ń tọrọ káàkiri wọ́n ń ṣe ògbẹ̀mọ́ àwọn òpá kí ló ń ṣẹlẹ̀ mo ti sọ fún yín rí ká má fọ ọ̀rọ̀ gùn mo bá decide pé kí n lè máa ṣírí nǹkan tó ń ṣẹlẹ̀ gbogbo nǹkan tán láwọn máa ṣe àfi kémi fúnra mi wọlé bẹ́ẹ̀ pé mo fẹ́ dìbò ni but mo change system àwọn èèyàn ó yẹ káwọn èèyàn ti mọ̀ pé kì í ṣe tòṣèlú ni mo ń ṣe torí ìgbà tí mo débẹ̀ nǹkan tí mo ṣe
wọn ò tiẹ̀ tí announce pé wọ́n máa dìbò rárá, èmi ti announce pé mo máa contest. Ilẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní dàrú. Nígbà tí mo announce yẹn mi ò dúró, mo wá bẹ̀rẹ̀ sí ní lọ káàkiri. Wọn ò tí ì sọ pé wọ́n lè campaign o, wọn ò tí ì náà ti lift anything o, mi ò dá sí wọn, èmi ṣe tèmi ni, torí ó ní nǹkan tèmi ń wá. Èmi ò bá wọn ṣòṣèlú, ó ní nǹkan tí mo wá. Mo wá bẹ̀rẹ̀ sí ní ìrìn àjò torí mo mọ̀ pé Èkó encompass gbogbo àwọn tó kù káàkiri ìlú Nàìjíríà, even káàkiri àgbáyé gan sef. Mo wá ń lọ káàkiri gbogbo area tó wà ní Lagos State pátápátá. Mo dé àwọn ibì kan pàápàá tó jẹ́ pé wọ́n láwọn ò fojú kan òṣèlú rí ní ayé àwọn. Badagry ní o, gbogbo suburb everywhere, Ẹ̀pẹ́ everywhere, kò síbi tí mi ò dé. Àlẹ́mọ̀ṣọ́ local government ni ó tóbi jù lÉkòó. Tí n bá lọ sí Àlẹ́mọ̀ṣọ́ rárá, mo rò pé mo pa ara Àlẹ́mọ̀ṣọ́ tó over 35 times. Kí n lè cover gbogbo bẹ̀. Kò síbi tí mi ò dé, Ìkòròdú, Ẹ̀pẹ́, Badagry everywhere. Mo para everywhere dáadáa ju ẹ̀kan lọ. Mo tún wá bá gbogbo àwọn ẹgbẹ́ sọ̀rọ̀. Ìgbà ni mo mọ̀ pé kò sí ẹgbẹ́ tí ò sí. Ẹgbẹ́ aláta, eléwédú, onírú, oníyọ̀, ẹgbẹ́ pọ̀. Oríṣiríṣi ẹgbẹ́ àwọn tó ń tún fíríjì ṣe, ẹgbẹ́ àwọn oríṣiríṣi ẹgbẹ́. Pátápátá. Mo bá ń lọ káàkiri láti wá mọ information tí mo fẹ́ mọ̀. So ìgbà tí máa lọ kiri, mo ti gather wípé ìyà ń jẹ àwọn èèyàn o. Ṣé nǹkan tí wọ́n sọ fún mi rọ́nà pa? Kí ló dé tán ṣe báyìí? Mo ti rí nǹkan tí màá rí. A contest, bàtà ṣe tán mo tún kúrò. Mo ṣe report jáde wípé gbogbo political parties yín, report yẹn wà tán bá wà lára lọ́dọ̀ àwọn press. Mo ní kò sí ẹyọ kan ní tó ní ideology. Kò sí nǹkan kan tẹ́ ń ṣe fún aráàlú. Ara yín lẹ̀ ń serve, ẹ serve aráàlú. Ẹ jẹ́ kí ìbò àwọn èèyàn kó reflect. Gbogbo nǹkan tẹ́ ń ṣe irọ́ ni, àbòsí ni. Kò dẹ́ ń ṣe nǹkan tẹ́ sọ pé máa ṣe leléyìí. Ṣùgbọ́n gbà tó jẹ́ pé ìgbà tí mò ń lọ káàkiri, mo ń wò pé kí ló ń ṣẹlẹ̀. Àwọn aráàlú bóyá wọn ò mọ̀ pé ìyà ń jà wọ́n ní. Kí ló dé tán ṣe ń ṣe báyìí? Gbogbo condition tí ogbọ́n wà ń gbà yẹn kò dáa. Mo dẹ̀ ń ṣàlàyé fún wọn pé ó tún máa worse ju bí ó ṣe wà yìí lọ. Mo ní kí ló dé? Wọ́n dẹ̀ lay back, àwọn èèyàn ò care. So mo á wò pé òkè ìgbà táwọn èèyàn ò ti care pé ìyà ń jẹ wọ́n. Kí ni nǹkan táwa fẹ́ sọ? Ká máa wò ni. Torí ìgbà ìbò yẹn máa gbọ́ kò sówó kò síbò. Mo máa ń bèèrè lọ wọn pé gbogbo nǹkan tó ń fún yín, owó tó ń fún yín, gàrí kan, all those things. Ipe how long lẹ fẹ́ fi jẹ́? Iṣẹ́ àwọn ọmọ yín kọ́, owó tí yín kọ́, pé ìyà tó wà nílẹ̀ máa pọ̀ ju nǹkan tẹ́ ń ṣe yìí lọ. Gbọ̀ngbà tó dẹ̀ ṣe bẹ́ẹ̀ pé kò kàn wọ́n, èmi náà ya tètè tẹ̀síwájú. Mi ò sọ nǹkan kan. Lẹ́yìn ìbò yẹn, mo ránṣẹ́ sí President Buhari pé ìdí tó ṣe wọlé ni láti tún àtúnṣe. Ṣe àtúnṣe o. Tí o bá ṣe àtúnṣe, orúkọ ẹ máa wọ history as one of the worst presidents ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó wà nínú àwọn pépà tí mo sọ síbẹ̀ síta ní sí gbangba. Gbogbo nǹkan tí mo sọ wà ń bẹ̀ nípa ìmọ̀ràn míì tí mo sọ fún. Ìgbà tó yá láìpẹ́, ó wá ọ̀nà ọkọ mi. Mo tún send ìwé sí, mo tún ránṣẹ́ sí pé ó ṣe nǹkan tó ṣe. Torí ìgbà tí ẹni tó jẹ́ Yorùbá gan wà ń bẹ̀, wọn kò tó bẹ̀ láti ṣe nǹkan tó ṣe. Jonathan wà ń bẹ̀, kò tó bẹ̀ láti ṣe nǹkan tó ṣe. Ìwọ ló rí ṣe. Ṣùgbọ́n bó ṣe rí ṣe yìí náà, wá ṣe àtúnṣe. Àfi dandan ká padà sí sovereign conference.
láti restructure lui a dẹ̀ máa béèrè àkọ́kọ́ yẹn ṣé a fẹ́ wà pọ̀ ni àbá fẹ́ wà lọ́tọ̀ọ̀tọ̀ àti ẹ̀fẹ́ wà pọ̀ rárá. mi ò yí ẹnu mi padà mi ò sọ pé nítorí ó fún ọkọ mi ní ọ̀nà mi ò sọ bẹ́ẹ̀ mo ní àtúnṣe yẹn láti wà tí ò bá sí àtúnṣe mi ò mọyì ọdún tẹ́ fẹ́ gbé ka o kò ní ṣeé ṣe mo sọ bẹ́ẹ̀ fún èmi kúrò ń bẹ̀ ń tèmi gbà tó yá mo lọ mo tún dé ṣé ń gbọ́ mi sà. à ń gbọ́ mà à ń gbọ́ yín gbọ́ yín yékéyéké loud and clear public gbogbo àgbáyé gbọ́ yékéyéké. ẹ ṣe sà ìgbà tí mo lọ ìgbà tí mo wá wọ́n wá ń fi clip kan hàn mí clip ìgangan mo rò pé mo gba ibẹ̀ dáadáa clip ìgangan ni mo wá ní kí ló ń ṣẹlẹ̀ ń bì báyìí ipe kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n ṣàṣọ ipe nǹkan tó ń ṣẹlẹ̀ ń lù nìyẹn oríṣiríṣi nǹkan pé àwọn fúlàní pààyàn àwọn kinní kan mo ní what kí ló ń ṣẹlẹ̀ báwo wọ́n ṣàfún mi ní details wọ́n wá sọ nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀rẹ̀ pọ́n ní máà ní ẹ ò gbọ́dọ̀ lọ síbẹ̀ ó ṣáà lọ kinní kan mo ṣáà ń wò pé àwọn ọ̀dọ́ dẹ̀ pọ̀ èrò pọ̀ number 2 ló wà ń bẹ̀ mo wá ní òkè mo fẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n wá ṣàlàyé fún mi mo ní nǹkan tọ́lọ́run sọ fún mi rèé o tí mo ní kàn kọ sílẹ̀ o ní 1999 o pé tó bá di ìgbà tó bá yá àwọn ọ̀dọ́ màmá láwọn fẹ́ máa lọ́lé méṣe gbọ́ nǹkan tí wọ́n ń sọ wọ́n mà náà fẹ́ máa lọ́lé nì mo ló ti da mo ní ẹ jẹ́ ká máa mọ́nítọ̀ ẹ̀. ṣé ń la etí yín. àkọ́kọ́ ṣé ń kọ́. ìgbà tí kinní yẹn ń ṣẹlẹ̀ ìkọ́nú àwọn èèyàn jàǹkànjàǹkàn báwọn ṣe ń pè wọ́n alágbára tẹ máa ń pè wọ́n lálágbára ọlọ́run ló ń jẹ́ alágbára tó ṣàwánú lù ọ̀nà àwọn èèyàn ńlá gan gidi gan ló bá ránṣẹ́ sí mi ló bá ní pé òun fẹ́ ká ríra nítorí pé ọ̀rọ̀ Yorùbá òun rí pé wọ́n ń ṣe ọ̀rọ̀ òmìnira Yorùbá ó ní àwọn tó wà ń bẹ̀ àwọn tó gbé dání ó ní kò sí òótọ́ ń bẹ̀ o nǹkan tán ṣe gbé dání kọ́ ni àwọn ọmọ Yorùbá rò kan ṣe gbé dání nítorí náà kí èmi dìde kémi wá lead ọmọ Yorùbá mo ní sà kí lẹ wí ọmọ Yorùbá wò kẹ̀ fún kí ni wọ́n nítorí kí ni wọ́n ṣe máa lead ọmọ Yorùbá mo láwọn tó ń ṣe nǹkan kan máa ṣe mo ní ṣó yẹ kí n tún dá sí nǹkan kan mọ́ ni mo ní ládùúgbò nǹkan tó ṣẹlẹ̀ sí ìdílé mi ṣó yẹ kí n dá sí nǹkan kan mọ́ ṣó yẹ kí n dá sí nǹkan kan mọ́ ìgbà tán ní kí n má dá sí wọ́n ti gbé fún Yorùbá mo ní ṣó yẹ kí n dá sí nǹkan kan mọ́ nígbà táwọn èèyàn ṣe pé wọn ò sọ pé ìyà ń já wọn wọn ò tiẹ̀ rí pé ìyà ń já wọn kankan ṣàwọn kí ló yẹ kí n dá sí fún àmọ́ ní mi ò lè dá sí o mi ò lè dá sí rárá mo sorry nǹkan tí mo kàn lè ṣe behind the scene màá máa monitor nǹkan tó ń ṣe màá máa monitor ẹ̀ dáadáa mo ní nǹkan tí mo lè ṣe nìyẹn bọ̀ pé kí n dá sí yẹn ẹ gbàgbé ẹ̀ ìdílé wa ti sacrifice jù so mi ò lè dá sí wọ́n ní kí n jọ pé kó má bọ́ sọ́wọ́ àwọn refraps àwọn kinní kan wọ́n ní bá ṣe wọn lọ́ọ̀ ni kó ṣe yánu o mo ní mi ò lè dá sí mi ò wá dá sí ìgbà tí mo dé láti trip kan ìkànnú àwọn tó ní magazine Yorùbá publisher ó súnmọ́ mi dáadáa bí ọmọ mi ni àbúrò mi ni ó dẹ̀ ṣiṣẹ́ takuntakun nígbà tí mò ń campaign ó wá sọ fún mi pé kí n wo gbogbo magazine tó ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Yorùbá nígbà tí mo wá lọ mo ò lè ka Yorùbá ó bá mi ṣe translation so mo á sọ pé interview tán ṣe fún number 1 yóò dà bí pé because kò showcase Yorùbá àti ìjàngbara dáadáa ó máa wù mí kí pépà tiẹ̀ kó lọ interview wọn ó dẹ̀ showcase
ọ̀rọ̀ ìjàngbara Yorùbá dáadáa. láti yín ṣe ń gbọ́ ẹ máa láti yín o. ó bá ní kò burú òun ti gbọ́ ní ẹsẹ̀kẹsẹ̀ ó dẹ̀ make contact sí number 1 bàbá Akíntóyè number 1 ó lọ interview wọn. tí èèyàn bá lọ wo interview méjèèjì nígbà yẹn ẹ rí ìyàtọ̀ nínú interview tí number 1 ṣe fún àwọn pépà Yorùbá méjèèjì ní ìgbà yẹn. bẹ́ẹ̀ni. pépà Yorùbá èyí tí èèyàn mi jẹ́ publisher yẹn á fẹ́ jẹ́ number 1 ní ilẹ̀ Yorùbá àti gbogbo West Africa. òun náà ni number 1 Yorùbá paper tó máa ń kà ní Aso Rock. so mo wá sọ fún mo ní bá mi showcase number 1 dáadáa. ìgbà tó lọ wọ́n fún ní phone number then ó meet sọ̀rọ̀sọ̀rọ̀ tó wà ń bẹ̀. ṣé ń gbọ́. ìkànnì àwọn leading sọ̀rọ̀sọ̀rọ̀ ó meet ẹ̀ ń bẹ̀. gbọ̀ngbà tí èmi ṣe interview àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pé ìkànnì àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ náà tó wà ń lóyìnbó ó wà ń léngbà yẹn ó pé ó lóun fẹ́ bá mi sọ̀rọ̀ ó ní ẹni tó ń gbẹnu ẹ̀ sọ̀rọ̀ náà fẹ́ bá mi sọ̀rọ̀ wọ́n wá sọ fún wọn pé mi ò sílùú mọ́ ó ní kọ́ fóun nọ́mbà olóhùn ò lè fi nọ́mbà mọ́mì sílẹ̀ o àfi tí mọ́mì bá dé. àwọn èèyàn wá ń pè é tán wà nínú ìjàngbara yorubanation láti America Canada everywhere wọ́n ń pè é báwọn fẹ́ bá mi sọ̀rọ̀ ó ní mi ò sí nílé ìgbà tó pè tí mo pè é ó wá ń sọ fún mi pé èèyàn púpọ̀ máa fẹ́ bá mi sọ̀rọ̀ mo ní kí ló dé ó ló dàbẹ́ ń pé ó máa wù wọ́n kí n dá sí ọ̀rọ̀ Yorùbá nation mo ní kò sí nǹkan tó jọ mo ní Yorùbá nation èwo mo ní kò sí nǹkan tó jọ o ṣé ń là mo ní mi ò lè dá sí ṣé ń gbọ́ àwọn tó ń ṣe yẹn náà nìkan ṣe é ṣé ń gbọ́ mo ní ẹni tó ti pè mí náà kí n wá dá sí mi ò dá sí ṣé ń gbọ́ àní mi ò ní dá sí ṣé ń gbọ́ ládùúgbò kan tó ti ṣẹlẹ̀ mi ò dá sí o. ṣé ti gbọ́. mo ní nǹkan tó ṣẹlẹ̀ ní pé màá máa mọ́nítọ̀ wọn nǹkan tí n bá dẹ̀ lè sọ ní ìmọ̀ràn màá máa sọ fún wọn téèyàn bá padà lọ sí interview mi nígbà yẹn in fact mo ń try láti tún béèrè lọ́wọ́ àwọn tó ń wà níbẹ̀ pé kí ni orúkọ àwọn number 1 ẹ bá mọ̀ pé mi ò fọkàn sí ibẹ̀ rárá but mo ń give ìmọ̀ràn gbogbo interview mi yẹn ni mo máa ń give ìmọ̀ràn fún Yorùbá Nation Movement ẹ lè lọ wò ó. kò yàtọ̀ síra wọn bẹ́ẹ̀ ni màmá. gbogbo ibẹ̀ ni mo ti ń give ìmọ̀ràn mo dẹ̀ ń ṣe àlàyé ìdí tí Yorùbá tó jẹ́ pé òun láti lọ. mo dẹ̀ ṣe àlàyé dáadáa wípé believer ni mí o nínú unity àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n ìgbà tí mo rí nǹkan tó wà ńlẹ̀ tí mo gbé lọ́tún tí mo gbé lọ́sì mo rí pé àfi ká padà sí nǹkan tọ́lọ́run fẹ́ kó ní kálukú padà sí orílẹ̀-èdè tiẹ̀ orílẹ̀-èdè tó jẹ́ tiẹ̀ ní ò dá sí ìgbà tí ọ̀rọ̀ Èkó ṣẹlẹ̀ lọ́nà fẹ́ wá ṣe rálì lẹ́kọ̀ọ́ tí wọ́n wá lọ sí ilé number 2 òun ni Sunday Igboho ni wọ́n wá mo wá pe publisher mo níjọ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ń sìn tó wà ní ọ̀dọ̀ number 1 yẹn tán fún ẹ ní nọ́mbà ṣó mọ̀ pé o interview òun náà ló nu pépà ẹ bá mi pè é kó ránṣẹ́ sí i kó sọ fún wípé number 2 tán wá kó ṣe nǹkan báyìí kó ṣe nǹkan báyìí kó ṣe nǹkan báyìí wọ́n má bàa rí mú o. ṣé ń gbọ́ ẹni pé ìyá ló tún fún wọn ní kíni. bóyá wá jíṣẹ́ àbí kò jíṣẹ́ mi ò lè sọ. mi ò dẹ̀ wá sọ nǹkan kan mọ́ bọ̀ǹgbà tí mo wá mọ́nítọ̀ nǹkan bó ṣe ń lọ mo rí pé wọ́n padà mú number 2 ní Benin Republic. mo ní Ọlọ́run o ṣé wọn ò jíṣẹ́ fún mo lẹ́nìwé kò ṣe problem ẹni tí ò mọ̀ èèyàn báwo ló ṣe fẹ́ gba ìmọ̀ràn ẹ̀. bẹ́ẹ̀ ni màmá túnú. ìgbà tí mo wá rí i pé gbogbo nǹkan dákẹ́ mo ní ẹ má jẹ́ ó dákẹ́ báyìí mo bá pe sọ̀rọ̀sọ̀rọ̀ yẹn
mo bá pè é ìgbà tí mo pè é mo ní ẹ má jò dákẹ́ ẹ ṣe báyìí nínú movement ó wá ní òun ò lè dá gbọ́ òun ò lè dá gbọ́ kí n jẹ́ kóun pe àwọn ògbóǹtarìgì or something like that ògbóǹtarìgì àbí nínú Yorùbá movement kí n jẹ́ kóun pè wọ́n kán lè gbọ́ nǹkan tí mò ń sọ yìí ìmọ̀ràn wọ̀nyí kán lọ lò ó dẹ̀ pè wọ́n ó pè mí mo dẹ̀ sọ nǹkan tí mo máa sọ fún wọn ẹ lọ ṣe báyìí ẹ lọ ṣe báyìí ẹ má jẹ́ kí movement yìí kó dákẹ́ bẹ́ẹ̀ kó má dàbẹ́ ní pé ẹni tí wọ́n mú ó jìyà lásán ẹ má jẹ́ ó lọ bẹ́ẹ̀ mo fún wọn ní ìmọ̀ràn mo dẹ̀ gbójú mi kúrò ń bẹ̀ ìgbà tó yá mo tún pè wọ́n mo ní kí ló dé tí ẹ tí gbé àwọn ìgbésẹ̀ àwọn nǹkan tí mo bá yín sọ wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ ní pé gbogbo àwọn ẹgbẹ́ yẹn wọn ò gbà fúnra wọn o pé wọn ò gbà fúnra wọn rárá mo wá ní ẹgbẹ́ báwo irú nǹkan báyìí movement ni kò yẹ kí ẹgbẹ́ wà bẹ́ẹ̀ yẹn wàhálà ló máa dálẹ̀ mo ní kò burú ẹ jẹ́ kí n bá àwọn olórí àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan sọ̀rọ̀ kò sí olúwẹ̀ kò sí ẹni náà bẹ́ẹ̀ ni mo sọ fún yín Ọlọ́run dẹ̀ sọ fún mi bí ṣe máa gbé kalẹ̀ mo dẹ̀ sọ fún àwọn tó ń control wọn láti ta pé ṣe mọ̀ pé ẹ̀yin lẹ kúkú kọ òyìnbó ẹ̀yin lẹ ní òyìnbó àbí àjọ máa sọ fúnra wa ni ṣe mọ̀ pé declaration gbogbo ọmọ Yorùbá pátá náà ń ṣe declaration ní gbogbo ìgbà wọ́n ṣe àwọn òdẹ nígbà kí amalgamation míì kó wọlé torí ẹ̀yin náà lẹ jẹ́ kí n mọ̀ pé gbogbo ìgbà tá a bá ń dìbò láàrin ní amalgamation láti 2014 mo ní so àwọn onígbà ọmọ Yorùbá onígbà àwọn onígbà ká tún sign amalgamation mi so declaration wa ó máa wá sí ìmúṣẹ o láìpẹ́ so mo dẹ̀ ń sọ fún ọ láìpẹ́ kó tó dé ọjọ́ yìí ìgbà tó dẹ̀ di bó ṣe dì ìgbésẹ̀ yẹn mo láti gbé documentation ni just like pé documentation ni ta submit ní UN to become a member documentation náà lélẹ́yìí láti sọ fún àgbáyé pé ẹ rántí pé a ní kẹ́ recognize àpò orílẹ̀-èdè kan wà tó ń jẹ́ Yorùbá nation Yorùbá kingdom Yorùbá land orílẹ̀-èdè yẹn à ń lọlé peacefully là ń lọ o à ń lọlé lóòótọ́ ń gbà yẹn àwọn kan ṣe wọn ní dìbò ń bì kan mo lé mi ò ní ìgbàgbọ́ nínú ẹ̀ nǹkan tí mo ní ìgbàgbọ́ ní pé fundamental human right oníkálukú ni the right to vote bẹ́ẹ̀ ni fundamental human right èmi náà ní láti claim right to self-determination especially ìgbà tó jẹ́ pé orílẹ̀-èdè ni wá indigenous people ni wá right tèmi náà nìyẹn so ìyẹn ló wá jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ ìpòkè àti ṣe declaration gbogbo nǹkan tó yẹ ká ṣe ọ̀nà tó yẹ ká gbà ibi tó yẹ kó dé Ọlọ́run ṣe ìyanu ó tún dé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tún lọ káàkiri argument fún wọn. nígbà tó yá wọ́n bá gbé ogun yìí wọ́n ṣe lórí o wọ́n ṣe lẹ́ǹkùlé ni o wọ́n ṣe lórí ewé ni o kíní kan o ó mà ṣe o kò yé wọn rárá wọn ò tiẹ̀ mọ kí ni ọ̀rọ̀ declaration kò yé wọn tó ń jẹ́ bẹ́ẹ̀ tó bá yé wọn ni wọ́n á mọ̀ pọ̀ lọ́hùn ló ṣe ó kọjá ní téèyàn kan lè dánwò lọ. ẹlẹ́ẹ̀kẹ́lù ní àgbáyé ni o nínú orílẹ̀-èdè tá à ń sọ yìí Ọlọ́run ṣe o mo dákẹ́ mò ń wòran mo ṣáà make sure pé kò ní sí distraction mo ṣáà ń wò ní pé irọ́ ni mi ò ní gba distraction wọ́n wá tún gbé èébú oríṣiríṣi ìgbà tá a ṣe òmìnira account èébú ni eléyìí èébú ni ìyẹn èébú ni mi ò dáhùn because mo mọ̀ pé distraction ni wọ́n gbé wọn dìde láti make sure pé ọmọ Yorùbá ò dé ilé
ní 2022 mo wá dákẹ́ mo wá ń wò mo ní anyway tó ṣe pàtàkì jùlọ òun ni declaration yẹn tọ́lọ̀ ti ṣe fún wa because láti ìgbà tí àwọn amúnisìn tán ti wá báwọn bàbá ńlá wa ìyá ńlá wa tí wọ́n ti ṣe ìwé wípé àwọn kó orílẹ̀-èdè jọ mọ́ra wọn kò tí ì sí nǹkan kan tó ṣò wípé a fẹ́ padà sílé èyí tó ṣò independence document yẹn queen sì ni head of state nínú ẹ̀ dẹ̀ rí i pé kò ń ṣe pé oníkàkù padà sílé oníkàkù kan mójútó agbègbè ẹ̀ ni àkọ́kọ́ wípé à ń lọlé pátápátá òun ni ìrìn àjò eléyìí o document tá a wá ṣe fún declaration òun ni àkọ́kọ́ document tó máa tako amalgamation yẹn àkọ́kọ́ nìyẹn tó máa tako amalgamation kò sí document míì láti orílẹ̀-èdè kankan mọ́ ní àpapọ̀ nàìjíríà yorùbá nìkan ló ní àkọsílẹ̀ yorùbá ló ní bó dẹ̀ jẹ́ pé ìdí tá a ṣe sọ pé à ń lọlé right to self determination ni àwọn ẹ̀yà kejì tán ja ogun lọ́jọ́ sí wọn ò torí pé àwọn fẹ́ dúró àti orílẹ̀-èdè náà ṣe ja ogun o ẹ lọ ṣe ìwádìí o ìpìlẹ̀ ogun yẹn ipò ló bẹ̀rẹ̀ ìjà o ipò ni o kó tó di kókè kó ní káàkùn dúró láàyè ẹ̀ tẹ bá máa kọ́kọ́ pe ẹni tó máa kọ́kọ́ pe restructuring èèyàn yẹn ni o ẹni tó jagun ìgbà yẹn ní ẹ̀yà tó wà lẹ́gbẹ̀ẹ́ wa ń bí òun ni òun ló kọ́kọ́ pè gbàrà ní agreement tó ń ṣe ní Ghana ńgbà yẹn kò béèrè pé òun fẹ́ lọ o ìgbà tó ba agreement yẹn jẹ́ òun ni gbogbo ẹ̀ yí padà so ká ní orílẹ̀-èdè sọ wípé àwọn lọ lẹ́sẹ̀ tọ́dẹ̀ fi ẹ̀rí ẹ̀ hàn Yorùbá ní àkọ́kọ́ ní àpapọ̀ ibi tó ń pè Nàìjíríà yìí tí documentation dẹ̀ back ẹ̀ up Yorùbá ní àkọ́kọ́ òun ni ìtọ́lọ̀ ń bá wa ṣe yẹn nígbà tó dẹ̀ ti jẹ́ pé ọ̀nà tí à ń gbà nìyẹn àyà kúkú tún gbé ìgbésẹ̀ òyìnbó bá bẹ̀rẹ̀ declaration reclamation abátúbọ̀ sí yẹn a rí pé a fẹ́ jà a fẹ́ ṣe peacefully gbogbo ọ̀nà tá a bá lè ṣe peacefully la fi ṣe é Ọlọ́run tún bá wa rìnrìn àjò yẹn o ọ̀tọ̀ ní bá tún ṣe fẹ́ ṣe o ọ̀tọ̀ ní bó tún ṣe jẹ́ o Ọlọ́run tún gba gbogbo ẹ ṣí ẹ tẹ ṣe ń ṣí ẹ làwọn èèyàn máa wọlé. lábá bẹ̀rẹ̀ sí ní àtúrí yẹn ṣe Ọlọ́run tún ṣe ìyanu o nígbà tá a dẹ̀ ti ṣe reclamation a ṣáà máa occupy nǹkan tó jẹ́ tiwa a ti lọ fún wọn notice pé ẹ jọ̀ọ́ o à ń lọlé o ẹrù wa wa la ní ọmọ Yorùbá ti délé o ẹ jọ̀ọ́ ẹrù wa dúkìá wa ogun wa a fẹ́ bẹ̀rẹ̀ sí ní lò ó fúnra wa àṣẹrúmọ́ o gbogbo ìgbà téèyàn bá ti lágbára lórí nǹkan tó jẹ́ ti ẹrú ni o bá ní mọ́tò mẹ́wàá o bá ní mọ́tò mẹ́sàn-án ẹrú ni kò sí kankan tó ń jẹ bẹ́ẹ̀ torí ìwọ kọ́ ló ní control destiny ẹ nípa resources tọ́lọ̀ fún ẹ. nígbà tó dẹ̀ jẹ́ pé bọ́lọ̀ ń ṣe da orílẹ̀-èdè ló dá káàkiri àgbáyé ó ṣe wá dọ̀ràn so a tún ti dé akóhùn reclamation ó sì ti di occupy Yorùbá nation now bọ́ sí ipò ẹ̀tọ́ ẹ lẹ́yìn occupation kan jubilation Ọlọ́run ọba o jubilation ló tẹ̀lé occupation ní o jubilation ẹ láti yín tó dùn tó jẹ́ ẹ̀dùn ọkàn fún mi ní pé àwọn kan sọ wípé gbogbo èbó tó ń bú gbogbo oríṣiríṣi tó ń ṣe wọ́n nítorí bàbá wa Alhaji Chief Bat wípé àwọn ló rán wọn mo ní rọ́gbà ni wọn ò lè rán wọn kán máa bú mi wọn ò lè rán irúṣẹ́ bẹ́ẹ̀ yẹn bóyá àwọn tí wọ́n nífẹ̀ẹ́ sí wọn tí wọ́n fẹ́ ṣe oversabi àwọn náà ń gbé ìgbésẹ̀ yẹn ṣùgbọ́n bàbá wa ò lè rán irúṣẹ́ bẹ́ẹ̀ sí mi láíláí torí mo rántí dáadáa ní 2014 ìgbà yẹn àwọn ẹgbẹ́ ṣì wà lọ́tọ̀ọ̀tọ̀ wọn ò tí ì form nǹkan tó ń jẹ́ APC bọ̀ mo gbọ́
ní àwọn ọ̀nà tí mo fi máa ń gbọ́ information pé wọ́n máa fẹ́ pa ẹgbẹ́ pọ̀ wọn ò tí ì sọ lórúkọ ńgbà yẹn wọn ò tiẹ̀ tí ì mọ̀ pọ́n fẹ́ join èèyàn púpọ̀ ò tí ì mọ̀ gbọ̀ngbà tí mo gbọ́ mo bá lọ bá àwọn kan tí mo mọ̀ pọ́n súnmọ́ bàbá wa nípa ọ̀rọ̀ òṣèlú torí mi ò sí ìlú látijọ́ yìí mo bá lọ bá wọn ní máfọlùkù ìkànnì wọn ní fífa iná wọn bá ṣì wà láyé Ọlọ́run jẹ́ kán ṣì wà láyé ẹ̀mí wọn máa gùn pẹ̀lú àwọn ẹgbẹ́ wọn mo bá sọ fún wọn pé kán lọ sọ fún bàbá wa o ìgbésẹ̀ tán fẹ́ gbé báyìí àwọn yẹn ni ó ti o ipe ṣèbí top member kí ló orúkọ adc orúkọ ẹgbẹ́ wọn ṣáńgbà yẹn tó jẹ́ pé ti bàbá wa òun ni mo ní ẹ máa papọ̀ gbogbo yín máa papọ̀ wọ́n ní láéláé wọ́n ní ẹ fìyẹn lẹ̀ ẹ̀yin ò mọ̀ èmi tẹ̀mí ṣẹ̀ dé láti lóyìnbó sọ fún yín pé ẹ máa papọ̀ èmi ti gbọ́ information yẹn bẹ́ẹ̀ bá wa mi sọ fún bàbá wa nǹkan báyìí ni kí wọ́n ṣe kí wọ́n ṣọ́ra o kì í ṣe ìgbéraga ní òkè lọ́hùn láàrin haúsá ni láàrin fúlàní ni kò tí ì sí ẹ̀yà kankan tí wọ́n ní ìfẹ́ láyé tó MK Abiola kì í ṣe pé toró jọkọ nù wọ́n ní ìfẹ́ gidi gan ṣùgbọ́n tó bá di ọ̀rọ̀ ipò wọn ṣeré o tó bá di ọ̀rọ̀ pé àníyàn tí wọ́n ti dà láti gba bàbá ńlá wọn Usman Dan Fodio tí ọmọ mú ẹ̀ Amadu Bello náà tún sọ pé káwọn jogún gbogbo ilẹ̀ yìí fún bàbá ńlá wọn ṣé ń gbọ́ wọn yóò padà o ṣé ń gbọ́ wọn yá àníyàn wọn padà ṣé ń gbọ́ mo ní so based on that ẹ sọ fún bàbá wa báyìí mo dẹ̀ rí pé wọn ò gbọ́ wọ́n ní right àti má gbọ́ ó wá yà mí lẹ́nu pọ́n ní àwọn náà rán àwọn èèyàn pé ẹ̀ ń torí ọ̀rọ̀ ìbò náà ṣe ń bó ìbú pé kán lè lọ dìbò mo ní tẹ́ ẹ bá di ìbò kẹ́ tó jà ẹ ti jàjẹ̀bi ẹ ti sáìn ìwé míì nìyẹn ẹ ti sáìn ẹ lè yọ mọ́nú ẹ nǹkan táwọn arábì dẹ̀ ní plan wọ́n ti ń ṣe ìwọ̀n òye òun padà mo ní based on kí lẹ fẹ́ lọ dìbò lé o ṣé constitution kan náà yìí constitution tán ní kò dáa ìgbà tí constitution yìí ò dáa wọ́n ní kàn amend ẹ̀ ìṣe náà tún bàjẹ́ sí wọ́n kúkú wá wọ́ọ̀sì ní ẹ̀ pátápátá. nǹkan tẹ́ ẹ̀ gbọ́ rí lẹ́ ń fetí gbọ́ yìí o. nínú ẹ sọ pé local government kó wà ní under presidency. ẹ máa ṣí ẹ meanwhile ẹ fẹ́ ṣe rúgà yẹn ẹ fẹ́ gba ilẹ̀ fáwọn Fúlàní tó da ẹran kò wá ń ṣe ilẹ̀ kékeré lẹ́fẹ́ gbà ó dín ìlú ní ilẹ̀ tẹ́fẹ́ gbà. gbogbo platform tó bá ń ṣòtítọ́rọ̀ ní o. wọ́n dẹ̀ máa kọ́ gbogbo nǹkan fún wọn owó yín náà máa fi kọ́ fún wọn o. ilé ìwòsàn gbogbo nǹkan pátá wọ́n máa kọ́ fún wọn ó dín ìlú ni wọ́n. wọ́n dẹ̀ máa ní ọba tiwọn. ṣé ẹ gbọ́. nígbà tó dẹ̀ ti jẹ́ pé directly under presidency ni ọba yẹn òun làwọn ọba tí Yorùbá máa gbowó lọ́wọ́ ẹ̀ o. ṣé ẹ gbọ́ ẹ̀yin ọba náà ẹ̀yin bàbá wa ṣé ẹ gbọ́. ṣé ẹ ń gbọ́ mi dáadáa. loud and clear. ó loud. wọ́n á tún wá ṣe oúnjẹ gidigidi gan. ẹ ṣe sà. kábíyèsí ṣé ń gbọ́ ẹ̀yin lọ́balọ́ba ṣé ń gbọ́ àwọn àti tẹ́ ẹ̀ gbọ́ rí ẹ ti ń gbọ́ ẹ máa bá a tẹ̀síwájú mà. màmá ti ń pẹ gbogbo ẹ̀ fún wọ́n wá mú gbogbo ilẹ̀ o tó bẹ̀ láti sọ pé o ò ní gbé ilẹ̀ fún wọn. tó bá tiẹ̀ fẹ́ pẹjọ́ o ò lè lọ sí court directly o máa kọ́kọ́ lọ sọ́dọ̀ ìjọba náà pé kán fún ẹ ní àṣẹ pé o fẹ́ lọ pẹjọ́ lórí ilẹ̀ wàá kọ́kọ́ lọ bá ìjọba ṣé ìjọba tó gba ilẹ̀ fún ìran ẹ̀ ṣé òun náà ló tún máa fún ẹ láṣẹ pé kó wá pẹjọ́ àwa pẹjọ́ yẹn bóyá in another 100 years ṣá bóyá fún ẹ láàyè láti pẹjọ́ ó gba àwọn bá wa wọn wá níwà recognize mọ́ omi tó jẹ́ omi wa a ní rí lò mọ́ tó láàánú lè débẹ̀. ṣé ń gbọ́. ó kéré jù 7 miles síbi tó omi yẹn bá wà á gbọ́dọ̀ súnmọ́ bẹ̀. ṣé ń gbọ́ ẹ̀ ń tẹ́ ní kànga gan-an. bàbá ń gbárí ẹ̀ ní pé wọ́n á wá máa fa omi wa láti bí lọ sókè lọ́hùn. ṣé ti ń gbọ́. mo ní ṣe ń ta fẹ́ dúró wò nìyẹn. nǹkan tẹ́ ẹ̀ gbọ́ rí lẹ́ ń gbọ́ yìí o. kẹrin ẹ̀. tẹ́ ẹ̀ gbọ́ rí òun lẹ́ ń gbọ́ yìí. mo ní nǹkan tó wà ńlẹ̀ yóò ju bẹ́ẹ̀ lọ. nǹkan tọ́lọ́hun ò tò kò lè sọ́nà ń bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni.
ẹ jẹ́ á padà sí bọ́lọ̀ ń ṣe tó. Bàbá wa tán fẹ́ di ìbò tán náà sọ pé àwọn náà rán àwọn èèyàn sí mi pé kán máa bú mi, kán máa ṣoríṣiríṣi, kán da ìrìn àjò ọmọ Yorùbá rú. Wọ́n lè dìbò ní Nàìjíríà. Ọ̀nà tí yẹn fi wà yẹn ò lè, àwa ní àìdíà yẹn tí Yorùbá máa dúró, àwọn á dẹ̀ sì dìbò ní Nàìjíríà. Bẹ́ẹ̀ni. Wọ́n dẹ̀ sì lè jó lórí Nàìjíríà. Ìyẹn ò le rárá. Ọ̀nà tán lè gbà ṣe yẹn ìrọ̀rùn ni, kò sí wàhálà. Yorùbá dẹ̀ máa lọ létí ẹ, Yorùbá ti dúró lórí àti orílẹ̀-èdè. Àwọn dẹ̀ sì wà gẹ́gẹ́ bí Nàìjíríà. Kíní kan ni mo fẹ́ fi yé àwọn ọmọ Yorùbá lénìí. Nígbà tí bàbá wa yẹn, nígbà tí wọ́n wà ní gómìnà ní Èkó, wọ́n rí pé ìrẹ́jẹ ni bọ́n ṣe ètò ìlú yìí. Wọ́n wá láwọn fẹ́ ṣe àtúnṣe. Ẹ gbọ́ mi dáadáa. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́. Mi ò dá sọ̀rọ̀ ìbò, mi ò dá sọ̀rọ̀ rárá pé mi ò ń gbẹ́nulé. Bẹ́ẹ̀ni. Bọ̀ sí nítorí pé nǹkan tí mo gbọ́ wípé bàbá wa ló ránṣẹ́ yẹn wípé kọ́ máa bú mi, kọ́ máa jẹ́ kí Yorùbá nation gbórí, kí Yorùbá nation má ṣe nǹkan kan títí wọ́n máa fi di ìbò. Òun ni mo ṣe ń sọ̀rọ̀ tí mo ń sọ yìí. Bàbá wa rí i pé ìgbà tó wà ní gómìnà wípé àwọn máa ṣe àtúnṣe ìwà ìbàjẹ́ táwọn ará bí ń hù. Ṣé rí, Èkó ló ní èrò jù o, ní àpapọ̀ Nàìjíríà Èkó ló lérò jù o. Ṣùgbọ́n Kánò náà máa ń sọ púpọ̀ ju Èkó lọ. Àrùn ojú nìyẹn o, ìyẹn ń ṣe àrùn mú. Báwo ni Kánò ṣe máa pọ̀ ju Èkó lọ? Àrùn ojú ni. Kì í ṣe pé bóyá àárín Èkó nìkan lè èrò wà, gbogbo ibi tó ń jẹ́ Èkó, àyíká Èkó ni èrò wà. Èrò wà ní Èkó débi pé ó tún jáwọ́ Ògùn state. Ṣó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní Kánò ni? Kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o. Ìgbà tó máa ṣe, wọ́n yọ Jìgáwá kò lára Kánò. Wọ́n ní Kánò 44 local government areas ní Kánò ní 44. Òun ló ní the highest number ní àpapọ̀ Nàìjíríà. Jìgáwá tí wọ́n yọ kúrò lára ẹ̀ kékeré, wọ́n tún fún yẹn ní 27. Èkó wá jẹ́ 20. Èkó jẹ́ 20. Èkó ló ń pa owó tó pọ̀ jù ní àpapọ̀ ibi tó ń pè Nàìjíríà o. Tá bá yọ owó epo kúrò, Èkó ló ń pa owó jù. Lẹ́yìn Èkó, òun wá ní Ògùn state. Tá bá yọ àwọn rivers kankan tó ń sanwó epo. Èkó 20. Jìgáwá tún ju Èkó lọ. Jìgáwá tán yọ kúrò lára Kánò ó tún ju Èkó lọ o. Ní bàbá wa bá rí i pé kí ni irú ìrẹ́jẹ wo leléyìí? Bàbá wa bá increase local government. Ẹ máa láì tí yín o. Ló bá increase number. Yóò máa ṣe àtúnṣe. Ìgbà tí bàbá wa gbé ìgbésẹ̀ yẹn, Yorùbá ló wà ní olórí o. Yorùbá ni ó jẹ president. Nígbà táwọn onítìbí tọkàn sí president pé kí lè ọmọ ìlú ẹ̀ ń ṣe ń bẹ̀ yẹn? Ẹ̀ ń lálàá ni àbẹ́ ń sun ewó ń bẹ̀. Yorùbá tó jẹ president ló gbógun ti bàbá wa o. Wọ́n fún bàbá wa Alhaji Chief Bat, wọ́n fún wọn lówó. Wọ́n fún wọn lówó. Wọ́n ní tí wọn ò bá dá local government padà sí 20, wọn ò ní gba owó. Bàbá wa nínú òun máa ṣàtúnṣe yẹn ṣáá ni, wọ́n fún wọn lówó. Ìgbà tó yá títí olórí Yorùbá fi kú òun bẹ̀, wọ́n fún wọn lówó. Olórí Yorùbá tó wà ń bẹ̀ yìí náà, ó wà ń bẹ̀ ni wọ́n ṣe ṣàríà ní northern part of Nigeria tí ò bá òfin mu. Kò sẹ́ni tó pè wọ́n lẹ́jọ́ o. Ẹ láìtí yín o, ẹ ọmọ Yorùbá. Ẹ láìtí yín dáadáa. Wọ́n sign signature, wọ́n ṣe petition kan tó ṣe o. Wọ́n bèèrè lọ́wọ́ àwọn tó kù pé ẹjọ́ ṣe fẹ́ ṣàríà bẹ́ẹ̀ fẹ́, àwọn ò bèèrè lọ́wọ́ wọn. Àwọn tó dẹ̀ jẹ́ Christian pọ̀ rẹpẹtẹ. Wọ́n gbélé kalẹ̀ bẹ́ẹ̀. Wọ́n pọ̀ ní northern part of Nigeria. Wọ́n bèèrè lọ́wọ́ ẹnikẹ́ni. Wọ́n take decision yẹn ni. Ẹni tó dẹ̀ jẹ́ olórí tó jẹ́ ti Yorùbá kò tó bẹ́ẹ̀. Ṣé gbọ́? Láti yẹ̀ wọ́n lọ́wọ́ wò. Ṣé gbọ́? Ẹ wá ní a máa lọlé. Kò lè yẹ̀ wọ́n lọ́wọ́ wò. Ilé tètè ní afẹ́. Bàbá wa tó fẹ́ di ìbò yìí, ìgbà tí olórí kejì yẹn débẹ̀ ńgbà yẹn,
Yar'Adua gbà tó débẹ̀ ìyẹn bá ní òkè wọ́n sanwó fún bàbá wa ṣùgbọ́n náà dé àwọn ò ní recognize Èkó 20 yẹn òun náà làwọn máa recognize ní ìjọba àpapọ̀ Nàìjíríà máa recognize fẹ́rẹ́ local government bí ọlá bó ṣe wà nìyẹn àwọn ètí bàbá wa ti wá ṣe sílẹ̀ wọ́n wá sọ wọ́n di LCDA. ṣe ń gbọ́ ẹ ṣáà máa gbọ́ ogbó ẹ máa gbọ́ ogbó. but pípẹ́ ní local government anything tó bá ń gbé bọ̀ látòkè 20 ní fẹ́kù di ọ̀la. mo wá ń sọ fún èèyàn yẹn pé bàbá wa wà ní gómìnà wọ́n fẹ́ ṣe dáadáa ṣé wọ́n jẹ́ kán ṣe ni ṣé wọ́n jẹ́ kán ṣe gbogbo nǹkan tí ò jẹ́ kó ṣe fún wọn àṣọ lórí wọ́n ti kó sílẹ̀ constitution tó máa lò kò ní favour wọn ò ní lè ṣe nǹkan kan wọn ò lè gbé apá wọn ò lè gbẹ́sẹ̀ number iye local government ó wà lókè lọ́hùn òkè lọ́hùn náà lè kó pọ̀ sí wọ́n bá tún máa ṣírò state tó wà lókè lọ́hùn wọ́n tún yẹ gẹ̀rẹ̀ sọ̀kalẹ̀ odò tó wà ń bẹ̀ odò tó náà fi pín wa wọ́n tún já wálẹ̀ wọ́n tún ka Kwara mọ́ o wọ́n ka Kwara wọ́n ka Kogi wọ́n sọ di irọ́ wọ́n ní central kí ni ń jẹ́ bẹ́ẹ̀. ó lè ní wọ́n. wọ́n ti gbogbo nǹkan tó lè jẹ́ kéèyàn ṣe àṣeyọrí wọn ò fààyè yẹ́lẹ̀ fún bàbá wa o. ó lè ní wọ́n. wọ́n láwọn ti amend constitution tá amend ò tiẹ̀ dá rárá wọ́n láwọn máa padà ṣe àwọn fẹ́ gbalẹ̀ wa kí ló dẹ̀ lè tó báyìí 70% ilẹ̀ tó wà ní àpapọ̀ Nàìjíríà òkè ló wà náà 30 ló wà ń sàlẹ̀ àwa mẹ́ta dẹ̀ la pín ó ṣe tún jẹ́ pé tìsàlẹ̀ yìí dandan gbà lẹ́fẹ́ mú tí ò bá ń ṣe pé wọ́n ti dà níyàn pé àníṣe nǹkan táwọn bàbá làwọn sọ yẹn ó di dandan káwọn ṣe. so local government ọ̀dọ̀ wọn ló pọ̀jù sí ọ̀dọ̀ wọn ló pọ̀jù sí so tó bá máa di ìbò tó bá dé house wọn àwọn náà pọ̀jù. tẹ́ ń gbọ́. so tẹ́ bá gbé nǹkan kan lọ pé kán vote lé lórí wọ́n ti ní nọ́mbà already wọ́n bá dẹ̀ ti fún àwọn ti ọ̀dọ̀ wa nísàlẹ̀ ń bì ní owó mélòó kan wọ́n á rí àwọn mélòó kan ṣà láàrin àwọn tìsàlẹ̀ ń bí ni vote wọn bá wọlé ẹ lọ wo gbogbo nǹkan tán bá láwọn ti vote fún táwọn tìsàlẹ̀ yìí bá ń yarí ẹ máa wò ó pé wọ́n máa yí bọ́rọ́bọ́rọ́ débẹ̀ ni. so mídíà ń bẹ̀rẹ̀ lọ àwọn èèyàn pé ókè láti 99 sísìn gbogbo àwọn ọmọ Yorùbá tó ti wà ní ipò òṣèlú kí náà ṣe fọmọ Yorùbá lápapọ̀ gbogbo wọn. kò sí. kí náà ṣe. kò sí. kí ni wọ́n rí ṣe because structure tán gbélẹ̀ system tán gbélẹ̀ látara constitution kò lè jọ ṣe kankan àpapọ̀ ló wà ńlẹ̀ yanjú ara ẹni kó má wọ anybody tí wọ́n bá ti yọ ẹni tẹ́bí bá fẹ́ pakú kó pakú. ṣòǹgbà tó bá jẹ́ pé system tẹ gbélẹ̀ structure tẹ gbélẹ̀ kò ń ṣe fún aráàlú kò ń ṣe fún ìlọsíwájú ọmọ ìlú kò ń ṣe kankan so báwo ni ẹ ṣe wá ṣe fẹ́ ṣe é mo dẹ̀ sọ mo ní tẹ́ ẹ bá fẹ́ dìbò kò dí ẹnikẹ́ni lọ́wọ́ orílẹ̀-èdè ní Yorùbá àgbáyé dẹ̀ ti mọ̀ níbi tá a dé lè ní pé orílẹ̀-èdè ni wá ipe the only way sí gbogbo tó ń ṣẹlẹ̀ ní nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wa ni pé ká lọ lé gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe dá wa látàtètè kọ́ ṣe wá ká máa lọ lé. Yorùbá ni wá. àwọn tó dẹ̀ fẹ́ di ìbò wọ́n ní ẹ̀tọ́ láti lọ gbé igbá ìbò kan tún di ìbò pàápàá. bẹ́ẹ̀ni kọ́ máa lọ sá wọ́n máa lọ sí. wọ́n lè lọ ṣe as Nigerian. wọ́n lọ ṣe ń bẹ̀ dún wọn lọ́wọ́. wọ́n lè lọ ṣe ọ̀nà àti ṣe tó rọrùn gidi Ọlọ́run fáwa ní ìmọ̀ yẹn tí ò le kọ́ lọ ṣe ń bẹ̀ kọ́ lọ ṣe Nàìjíríà. so kí ló dé kí ló mú wàhálà wá kí ló le tó bẹ̀ mi ò ta sí yín mi ò bá yín sọ̀rọ̀ rí mi ò gbá inú sọ̀rọ̀ ẹ̀dìbò rí nǹkan tí máa ń sọ ní pé fundamental human rights yín ni even táwọn míì bá ń sọ̀rọ̀ pé wọ́n gbọ́dọ̀ dìbò máa ní ẹ máa sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ human rights là ń sọ yìí so kí ló dé táwọn ń dènà pé ọmọ Yorùbá kó máa lọlé ń ṣe jọra wọn kò jọra wọn kò tiẹ̀ jọra rárá máa. apá kan nínú orílẹ̀-èdè ni àti máa dìbò process ìbò dídì náà process à ń gbégbá ìbò eléyìí tá à ń sọ yóò díndín ìlú là ń sọ yìí ìran là ń sọ̀rọ̀ ẹ̀yìn náà ó yàtọ̀ à ń lọ lè ṣe dípò dọ̀ràn pẹ̀lú ọ̀ndìbò ṣùgbọ́n mo fẹ́ ní ìgbàgbọ́ pé bàbá wa ò rán wọn ṣẹ́ àwọn tó ń ṣe
wọ́n ń ṣe láti wojú re bàbá wa ni wọ́n ń ṣe pé kán lè ní àwọn tó ń ránṣẹ́ tán náà ń pín owó kiri kò sí ètò kan mi kò ṣojú mi ò mọ̀ ń pa ẹ̀ mi ò dẹ́ sọ nǹkan tí mi ò mọ̀ ń pa ẹ̀ èyí tí mo mọ̀ ní pé wọ́n dìde ogun wọ́n ń takò ìrìn àjò ọmọ Yorùbá gbogbo tó gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé àwọn ń ṣe Yorùbá nation wọn ò ṣiṣẹ́ mọ́ Onítìrí níṣẹ́ wọn ẹnujọ́ mẹ́ta wọ́n ti fi sísítà mi kún so ìyẹn ló kù níṣẹ́ ìyẹn tó yẹ nǹkan tó yẹ kó máa sọ nípa ìrìn àjò ọmọ Yorùbá nípa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ wọn ò rí sọ mọ́. kò sí lákàyè mà. ẹnujọ́ mẹ́ta yìí nǹkan ìbànújẹ́ ni láyé ọmọ Yorùbá wọ́n da búrẹ́dì sílẹ̀ àtomi sílẹ̀ lẹ̀ bí ajá fún wọn wọ́n lọ ń ṣá kí ló lè tó báyìí kí ló dé tẹ̀ǹtì àwọn èèyàn bí ẹranko Dubai tí gbogbo yín lọ tí gbogbo yín náwó yín tẹ lọ́rùn àkàn síbẹ̀ nígbà àwẹ̀ tó bá fẹ́ fún àwọn aláìní lóúnjẹ tẹ bá rí hall bọ́n ṣe máa decorate tẹ bá rí bọ́n ṣe máa decorate table tó máa serve wọn pẹ̀lú iyì pẹ̀lú respect pẹ̀lú dignity náà fi ń fáwọn èèyàn lóúnjẹ ní àwọn tí ò ní ètò bá jẹ́ pé wọ́n máa há fún wọn náà pẹ̀lú dignity náà fi ń ha ẹ̀yin wá ní ẹ fẹ́ kàn di ìbò fún yín àwọn yẹn wọn gbà kankan o wọ́n kàn fún wọn lọ́fẹ̀ẹ́ ni o wọ́n dẹ̀ tí wọ́n to respect and dignity but ẹ̀yin ẹlẹ́ fẹ́ gba ìbò lọ́wọ́ wọn ẹ̀ wá da kínní sílẹ̀ lẹ̀ ajá ni wọ́n ni ẹranko ni wọ́n ni kí ló dé. disgusting video. èèyàn kan wà ní ọkọ̀ boat nínú boat ọkọ̀ ojú omi àbíkí náà ń pè boat bẹ́ẹ̀ ni mà. ó dẹ̀ ń jẹ bread ó ń fi omi odò dídọ̀tí ayérayé yìí ó fi ń kan omi ó dẹ̀ ń jẹ kí ló dé. ẹ̀yin tẹ́lẹ̀ ń ṣe mídíà tẹ́ ń pariwo Onítìrí ẹ̀rí yẹn ẹ̀rí ìyàtọ̀ fi ń jà àwọn èèyàn yín ẹ̀rí tó fẹ́ kí ìran yín parun ni ẹ kọ̀ntínú nǹkan tẹ́ ń ṣe tẹ́ ẹ bá kó Onítìrí àjẹpẹ́ nǹkan mi ti ṣe yín nìyẹn o ẹ kọ̀ntínú torí ẹ̀ dáṣẹ́ Ọlọ́run dúró ẹ̀ tó bẹ́ẹ̀ ẹ̀ lè dá iṣẹ́ Ọlọ́run ló rìnrìn àjò yìí mò ń sọ mo dẹ̀ tuntun sọ ó ti wà ná tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé àwọn kan máa wà tó máa sọ pé àwọn ò ní jọ rìnrìn àjò yẹn àwọn ò ní ṣe. bẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ díẹ̀ láòrì. dandan ni inú díẹ̀ náà. nígbà Amẹ́ríkà mo máa ń sọ gbàtà náà fẹ́ gba òmìnira àwọn kan wọ́n takú ni pé àwọn ò ní gbà. in fact ibi tí ó yẹ àti ṣe bá rí ibi tọ́lọ̀ ní agbára dé ṣe rí àwọn ìlú tó takú yẹn di ọ̀la wọn ò bá àwọn ìlú tó ṣáájú yẹn. ọ̀ lè bá wọn. di ọ̀la wọn ò bá àwọn ìlú tó dìde tó sọ pé àwọn fẹ́ jẹ òmìnira àwọn náà sì wà wájú ní àpapọ̀ Amẹ́ríkà yẹn kẹ́lá àwọn tí wọ́n láwọn ò dá sí yẹn dí ọlá o ìlú wọn sì wà ń bẹ̀ o ó wà ń bẹ̀ kò tó àwọn yẹn so definitely ẹni tó bá jẹ́ pé rìnrìn àjò lòun ò ní Ọlọ́run máa ṣèdájọ́ Ọlọ́run máa dá oníkálukú lẹ́jọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ owó ẹ̀ lórí ìrìn àjò yìí Ọlọ́run máa dá oníkálukú lẹ́jọ́ nígbà tẹ́ bá lẹ́ ń dájọ́ àwọn èèyàn yín ipò tẹ́yìn lọ́rùn pé kí ìran yín parun ẹ̀dẹ̀ wa ń gbéra ẹ̀ ń pa irọ́ lóríṣiríṣi irọ́ evil people all over everywhere àkílódé criminal people mo mọ̀ yín rí ni kì í ṣe pé mi ò lè gbogbo yín lápapọ̀ yín pátá tí n bá ní kí n ṣí yín ní aṣọ tí ò ń ṣe irọ́ ẹ̀rọ náà wọ́n á bà yín ẹ̀ kórí wọlé ẹ̀ ní jáde táyé máa fi parẹ́ bọ̀ èmi ò ń rin ìrìn àjò bẹ́ẹ̀ yẹn kí ló kàn mí pẹ̀lú ìgbésí ayé yín kí ló kàn mí pẹ̀lú ibi tẹ́ ẹ ti ń bọ̀ ibi tẹ́ ẹ lọ kò kàn mí tí ò bá sọ̀rọ̀ Yorùbá nation mo fẹ́ mọ̀ yín ni àbí mo fẹ́ bá yín sọ̀rọ̀ táyé dẹ̀ máa fi parẹ́ mi ò ní bá yín sọ̀rọ̀ mi ò ní bá irú yín sọ̀rọ̀ táyé máa fi parẹ́ torí ẹnikẹ́ni tó ń tako ìran ẹ̀ ẹnikẹ́ni tó ní kí ìran kó parun ẹnikẹ́ni tó ní kí ìlọsíwájú má sí fún ìran láyé mi ò fẹ́ mọ irú ẹni bẹ́ẹ̀ kó wà láàyè àwọn tó dúró lórí òtítọ́ àtò àpọ̀ láàrin ara wa àpọ̀ ó ta bá mọ́ra àwọn òtítọ́ ìyẹn náà tó ó tó dáadáa ṣé mọ̀ pé dájú ṣá tí ẹ bá mọ situation on the ground ní ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí ó le gidi ara ní ọ̀tá àwọn èèyàn gidi òṣìṣẹ́ bá àwọn ọ̀tá àwọn èèyàn gidigidi ní tí ò yẹ kó wà nílẹ̀ Yorùbá kí la ló dé tó fi wà nílẹ̀ Yorùbá èmi mọ̀ ni kì í ṣe pọ́n sọ fún mi
mo mọ̀ ní pẹ̀lú ẹ̀rí lọ́wọ́ pé kò gbọdọ̀ sí òṣì nílẹ̀ Yorùbá. In fact mo mọ̀ débi pé kò gbọdọ̀ sí ní àpapọ̀ ibi tán pè nílẹ̀ Nàìjíríà. Mo mọ̀ débẹ̀, mo mú àṣírí yẹn débẹ̀. Kí wá ló dé tí wọ́n á ní pé kọ́mọ Yorùbá máa lọ, ẹ̀yin wá ń takò ọmọ Yorùbá. Iṣẹ́ tí wọ́n rán yín, tí bàbá wa Alhaji Chief Bat rán yín, ẹ láwọn ló rán yín. Kò burú, ẹ continue. Kò sí iṣẹ́ tó lè rán yín o. Ọmọ Yorùbá lọ lé, a dẹ̀ máa bẹ̀rẹ̀ ìjọba fìdíhẹ kó tó di ìbò àpapọ̀ náà. Torí ẹ̀rí ti wà ní àgbáyé wípé a sí ní àpapọ̀ ìjọba Nàìjíríà mọ́. Ẹ̀rí ti wà o. Torí náà a lè di ìbò yẹn pẹ̀lú wọn. Kò ṣeé ṣe. A lè tako oore tọ́lọ́run ti ṣe fún wa. Torí orí wa ò ní burú, orí wa ò ní gbàbọ̀dè. Oore tọ́lọ́run ti ṣe fún wa ni. So definitely a máa bẹ̀rẹ̀ kó tó di pọ́n di ìbò tiwọn. Nàìjíríà ló ti fẹ́ di ìbò. Ọmọ Yorùbá ò dẹ̀ di wọn ọ̀dẹ̀nà yẹn. Ẹ fẹ́ gbégbá ìbàbí ìdìbò. Ìyẹn ló kéré jù láti ṣe ní Nàìjíríà. Nígbà tí India gba independence wọn, tí wọ́n yọ Pakistan kúrò lára India. Àwọn kan move láti Pakistan lọ sí India. Àwọn kan move láti India lọ sí Pakistan. Wọ́n cross. The same thing lẹ́nu jọ́ mẹ́ta yìí. South Sudan. Nígbà táwọn ará South Sudan lọ, àwọn kan lọ látòkè wá sísàlẹ̀, àwọn kan lọ láti sàlẹ̀ lọ sókè. So tá a bá lọ nígbà tá a bá bẹ̀rẹ̀ tiwa nílẹ̀ Yorùbá ń sìn, kò díwọ̀. Ẹni tó fẹ́ di ìbò rọrùn. Ọlọ́run fún mi fọ́múlà yẹn tí kò tiẹ̀ kò le rárá. Ó rọrùn. Bá a ṣe ń sọ yìí, mo lè sọ fún yín pé tí Yorùbá nation ti dúró ń sìn, àwọn kan sì wà ní òkè náà tẹ́pọ́n máa láwọn ò ní kó bẹ́ẹ̀. Ó ṣe kókó lórí ètò yìí, ó ṣe kókó. Àwọn aláwọ̀ ò ní kó bẹ́ẹ̀, kò sí nǹkan tẹ́ lè sọ, aláwọ̀ ò kó bẹ́ẹ̀. The same thing náà lọ́dọ̀ wa ń bí, a máa láwọn kan náà tó máa takú. Wọ́n láwọn á tẹ̀lé òfin wa, òfin tá a bá ṣe yẹn ó máa táwọn lọ́rùn, àwọn ò tún fẹ́ lọ kó lọ́dọ̀ wa mọ́. So kí ló dé? Ó ti wọnú ara wọn, kò ní jàánú, kò ní wàhálà nù. Òun làwa ṣe ń rìn bá ṣe ń rìn. Òun la ṣe ń tọ́ bá ṣe ń tọ́ ẹ̀. Ọlọ́run kó bá wa ṣe láṣeyọrí pé kò ní sí ìjà. Ó ti ṣàṣeyọrí fún wa o. Àṣeyọrí pé kò ní sí ìjà. Ọlọ́run bá wa ṣe bẹ́ẹ̀. So nǹkan tó wà nínú ọ̀rọ̀, ẹ má bínú pé mo gbé ìrìn àjò yìí. Àlàyé tí mo ń ṣe yìí. Mo ń láti ṣe nítorí ogun yẹn ó ti pọ̀ jù. Ó tiẹ̀ ti pọ̀ jù. Kí ló le tó bẹ́ẹ̀? Ẹ̀dẹ̀ ń pa irọ́. Ní irọ́ gidi. A ṣì ń bọ̀ lórí ìyẹn o, mo sọ fún àwọn tó ran iṣẹ́ ẹgbẹ́ owó tó tó owó lọ́wọ́ wọn o. Torí gbogbo nǹkan tẹ́ ń sọ tí ẹ̀ bá rí ẹ̀rí gbé jáde, wàhálà ni fún yín o. Àfikẹ́yà filẹ̀ Yorùbá lẹ̀. Ẹ ló lọ tà á, ó ti ta petition o, ó ti gbé fóṣèlú tí ẹ̀ bá rí ẹ̀rí gbé jáde Ọlọ́run o. Gbogbo ìtẹ́tí sọ tẹ́lẹ̀, ètò wa sọ tó jẹ́ pé àpapọ̀ dọ́kímẹ̀ntì ọmọ Yorùbá lẹ parọ́ lé lórí, ẹ̀ ní mú jẹ, ẹ̀ ní mú yẹn jẹ láyé, gbogbo ètò kù lẹ̀ ní mú jẹ ṣẹ́dé léyìí. Àfi kẹ́ lọ wá ibi tí wọ́n tà sí, ẹni tó tà á, iye tó tà á, gbogbo ẹ̀ pátá. Ṣé o mọ̀ pé burden of proof ó wà lọ́dọ̀ yín? Torí ẹ̀yin lẹ ń challenge pé wọ́n lọ tà á ni. So gbogbo ẹ̀rí yẹn ẹ̀yin lẹ máa gbé jáde. Ẹ̀yin lẹ máa gbé jáde. Tèmi ní pé kí n challenge yín pé ẹ sọ báyìí. Ẹ lọ kó ẹ̀rí wá. Tí ẹ bá rí ẹ̀rí wàhálà ni o. Kò dẹ̀ ṣe é hun. Ẹ̀rí ò ṣe é hun. Ètò ẹgbẹ́ jáde yìí. Ó ti pẹ́ tẹ́ ti ṣe. Ó ti pẹ́ tẹ́ ti ń pa irọ́. Ètò ẹ pa yìí àpamọ́ ni fún yín. Rí nǹkan kan ṣe ẹni petition náà lọ tà. Ó tún yá àwọn ọmọ ọlọ́mọ tó ń sign láti lè ríṣẹ́ ní ìrọ̀rùn nílẹ̀ Yorùbá. Ẹni tí ò bá sign kò sí wàhálà, kó wáṣẹ́ fún rẹ tíjọba Yorùbá bá ti bẹ̀rẹ̀. Àwọn tó sign kán lè ríṣẹ́ ní ìrọ̀rùn ni. Láìsí wàhálà, láìsí pé mo mọ̀yàn kan, mi ò mọ̀yàn kan, mo ṣe kinní kan, mo sanwó fèèyàn kan, láìsí yẹn kán lè ríṣẹ́ ìrọ̀rùn ni a ṣe ní kán lọ sign. Ẹ tún ní pé mo tún lọ ń tà yẹn, kí ló dé? Ebi pa yín kú ni. Ebi pa yín àti ìdílé yín kú ni. Crazy people. Kí ló ṣẹlẹ̀?
èlò lówó gan. Idiotic people. Kí là ń gbé tàǹjù gbogbo nǹkan tẹ́ pé tóníkàkù bá ti ló lọ nìyẹn. Èyí tá a bá ṣe la máa fi jíṣẹ́ wájú Ọlọ́run. Èyí tó pọ̀ jù nínú wọn ilé ayé wọn. Bàwá nítorí owó o fẹ́ bà tìran ẹ jẹ́. Nítorí owó o fẹ́ pa ìran ẹrun. Kí ló fẹ́ ná kí ló fẹ́ fowó náà ṣe? Irọ́ àti irọ́ náà ni. Mo ra mọ́tò ní èní tó rà á. Ó ti obsolete kí ni? Wọ́n tún ti gbé mi jáde. Ó ti ń depreciate láti ìṣẹ́jú tó ti rà ló ti ń depreciate. Kò sí nǹkan tó lè rà tí ò depreciate. So kí wàá ní nǹkan tó fẹ́ fowó ṣe tó fẹ́ bà ayé ara ẹ jẹ́ àti ìdílé ẹ tó ro ti ràn ẹ. Ẹ wá ń pa irọ́kírọ́ ó lọ tàtà kí ni? Ó mà ṣe o lórí ọ̀rọ̀ yorubanation náà ni gbogbo ìsọkúsọ àrífín ìranù àrífín játijàti àwọn lags àwọn èèyàn rádaràda àwọn èèyàn gọ́tà téèyàn gbọ́dọ̀ súnmọ́ láyé. Àwọn onídẹ̀tí olóòórùn. Wọ́n fi ẹnu wọn sọ̀rọ̀ sí èmi sí ìdílé mi. Ọlọ́run o Ọlọ́run ṣoore fún mi gidi o ìgbéraga kọ́ o gbogbo ọ̀nà lọ́lọ́run fi ṣoore fún mi tí mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run ṣoore fún mi mo dẹ̀ máa ń gbé gbogbo ògo fọlọ́run nítorí ìrìn àjò Yorùbá àwọn tí wọn yàtọ̀ sí gọ́tà tí wọn yàtọ̀ sí àtàn tí wọn yàtọ̀ sí àkísà wọ́n fi ẹnu wọn sọ̀rọ̀ sí èmi sí ìdílé mi mo fara mọ́ nítorí kí ìdílé mi lè kó lóko ẹrú mo fara mọ́. Àwọn olóòórùn. Èyí tó ṣe pàtàkì jùlọ ní pé mo fẹ́ kí gbogbo wa mọ àníyàn tí mo gbé wọlé ibi tí mo ti ń bọ̀ bó ṣe jẹ́ ìrìn àjò mi lórí ẹ̀ òun nìyẹn àṣeyọrí dẹ̀ lọ́nà máa ń bá mi ṣe ẹ dẹ̀ rí pé gbogbo nǹkan tí bá ń ṣe mo máa ń gbé wá síwájú gbogbo ọmọ Yorùbá mo máa ṣe àlàyé mo máa sọ fún yín báyìí ni bó ṣe ríre adẹ̀jọ́ rìn ìrìn yẹn ni lẹ́sẹsẹ là ń rìn adẹ̀ ń rí àánú gbà ní gbogbo ọ̀nà la fi ń ra àánú gbà. Nígbà tá a ṣe reclamation àwọn ayé rí kó tó di ìgbà yẹn à ń ra àánú gbà torí declaration yẹn kò nu eré. Ta ló fẹ́ tẹ́rí sí Ọlọ́run nìkan ló lè ṣe èmi gan kò tó bẹ́ẹ̀ èmi gan ò tó bẹ́ẹ̀ Ọlọ́run kan lò mí ni Ọlọ́run ló ṣe fúnra rẹ̀ òun dẹ̀ ló ní gbogbo ògo títí ayérayé lórí gbogbo ìrìn àjò yìí pátá lórí ògo ọmọ Yorùbá Ọlọ́run ló ní gbogbo ògo. Ìyà ń jẹ àwọn èèyàn ń sọ̀sọ̀kúsọ káàkiri ẹ lọ wádìí ṣé nítorí exchange rate ti bàjẹ́ tó tẹ bá fowó ránṣẹ́ ẹ rò pé ó rẹpẹtẹ lẹ fi ránṣẹ́ sílé èèlò lẹ fi ránṣẹ́ èèlò ní ṣé mọye tó ń ta gbogbo nǹkan sìn ṣé mọye tó jẹ́ ṣé mọye ìnira adúrú ìnira tó wà nílẹ̀ Yorùbá tí ó yẹ kó wà ń bẹ̀ kò burú ẹ continue ẹ múra sí ẹ ṣe dáadáa o ẹ continue ntẹ bá gbìn lẹ máa ka o ìtàn tẹ bá kọ sílẹ̀ ni wọ́n máa padà sọ nípa yín ẹ continue ẹ jọ̀ọ́ má bínú mo fẹ́ padà sí orí ọ̀rọ̀ ibi tá a dé sìn occupation lẹ́yìn occupation jubilation òun ló kàn jubilation òun ló kàn ijó ayọ̀ ni. So occupy Yoruba nation now. Àkọ́kọ́ ẹ jọ̀ọ́ ṣe rántí pé nígbà tá a ṣe declaration. Bẹ́ẹ̀ni. Àkọ́kọ́ ṣe ní November 5. Bẹ́ẹ̀ni ma. 2022. Bẹ́ẹ̀ni. Tẹ́ bá rántí. A rántí. Tá à ń fi àdúrà. Bẹ́ẹ̀ni. Àti àṣẹ Ọlọ́run tá a fi gbé dìde. Bẹ́ẹ̀ni ma. Ó tún ti débẹ̀ báyìí o. Yoruba nation. À ń lọ occupy. Bẹ́ẹ̀ni. Láti èní lọ. Congratulations. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi sọ wípé congratulations Yoruba nation new nation Yoruba nation new nation congratulations Yoruba nation new nation Yoruba nation new nation congratulations Yoruba nation new nation. Ẹ jọ sá kí ni congratulations in Yorùbá sá. A ti gbé ìlérí ìlú tuntun màmá. Ìkí ẹni kú oríire pé a kú oríire ewu tuntun a kú ewu ọmọ ẹ̀yà bá bímọ bí a kú ewu ọmọ o. Okay sir. Congratulations Yoruba nation new nation Yoruba nation new nation. Ẹ bá mi hashtag ẹ bá mi pariwo ẹ síta ẹ bá mi gbé síwájú tánú hashtag Yoruba nation ipò ti bọ́ sí gbogbo àgbáyé
ó ti wọ committee of nations lágbàáyé gbogbo àgbáyé tí ń congratulate yorùbá nation yorùbá nation ẹ bá mi gbé síta bẹ́ẹ̀ ẹ máa bá mi sọ ní gbogbo ìṣẹ́jú gbogbo ìgbà láti ìṣẹ́jú yìí lọ congratulations yorùbá nation new nation ẹ jọ gbogbo ẹni tó bá ń pè sí ètò láti èní lọ ẹ kọ́kọ́ máa congratulate yorùbá nation new nation ẹ jọ ẹ jẹ́ ká máa sọ káàkiri nílé lóko ní gbogbo ibi tá a bá wà ẹ jẹ́ àgbà àdúrà lé lórí pé gbogbo ẹni tí ò ní jẹ́ kí ògo lẹ yorùbá yọ gbogbo àwọn tó ń dà níyàn wípé àwọn máa bàjẹ́ àwọn máa dàrú wípé bó bá tẹ̀ wá di kó di pé yorùbá nation di yorùbá nation àwọn ò ní gbà àwọn máa dàrú àwọn máa bàjẹ́ ẹ bá mi bẹ ọlọ́run pé kó palẹ̀ mọ́ gbogbo wọn kò nílẹ̀ ẹni orí ilẹ̀ tó ń rìn orí ilẹ̀ tó ń rìn kó gbé wọn mì afẹ́fẹ́ tó ń fẹ́ kó gbó òdì kó bá yé wọn jẹ omi tí wọ́n mu kó pa wọn run kó bí ìbímọ wọn lára kó di àwọn ìbímọ wọn láyé kó pa wọn run gbogbo ẹnikẹ́ni tó bá ní ọmọ yorùbá tó ní kò ní ní ìfọ̀kànbalẹ̀ kò ní ní ìdùnnú kò ní ní ìtura ọlọ́run ayérayé gbogbo tó ń jẹ ìbínú bá nù rọ́lé wọn lórí má jẹ́ kí wọ́n ní agbára láti ṣe nǹkan tó ń dà níyàn ẹ̀ má jẹ́ kí wọ́n ní agbára láti ṣe nǹkan tó ń fẹ́ ṣe torí ẹ̀yìn ọlọ́run ayérayé ló ń jẹ agbára ẹlẹ́rìí gbogbo agbára gbogbo nǹkan tó ní tọ́lọ́run fi ń ṣe agbára jẹ́ kó parun mọ́ wọn lójú káwọn fún ara wọn parun gbogbo nǹkan tó lò pátá ni kó parun torí kò sí nǹkan kan tó ń bẹ láyé àti lọ́run tí ò ń ṣe àṣẹyìn ọlọ́run ayérayé òun ló fi ń bẹ àṣà yìí ni gbogbo nǹkan fi ń bẹ ọlọ́run ayérayé àṣà yìí yẹn òun ni kẹ́ sọ̀kalẹ̀ ẹ̀ṣẹ̀ ìparun ẹ bá mi sọ̀kalẹ̀ ní gbogbo wọn lórí gbogbo ẹnikẹ́ni tó bá ní yorùbá nation nínú ìfọ̀kànbalẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ní yorùbá nation nínú ìtura gbogbo ẹni tó bá ní yorùbá nation nínú òkú ẹ̀ tó ní ogun wàhálà ìdààmú ló máa yorùbá nation ọlọ́run àṣẹ òkúta àṣẹ ìparun lẹ́nu ayé gbogbo ẹni bẹ́ẹ̀ kọ́parun ni ibikíbi tó òun kan lè wá ẹnikẹ́ni tó òun kò jẹ́ kò bá jẹ́ orílẹ̀-èdè ni àṣẹ ìparun lé wọn lórí àwọn ọmọ ọlọ́run alàyè tó dára bẹ̀ ní kó wà bẹ̀ wọn ni kó rí ṣe. àṣẹ dẹ̀ ń gùn àṣẹ látòdì bó ṣe rí nìyẹn ẹ máa bá mi gbàdúrà yẹn káàkiri ẹ bá mi congratulate yorùbá nation new nation congratulations yorùbá nation new nation ẹ máa bá mi pariwo ẹ káàkiri ẹ ṣé mo dúpẹ́ nípa occupation wa ẹ ṣé lẹ́ẹ̀kan sí occupy yorùbá nation now bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ ibi tá a dé nìyí o a dẹ̀ ti rí ìbára ṣe ń pe contributions a ti rí a màmá lọ́lẹ̀wé yorùbá ìwọ lọ́n sá ètò ìdáwó ẹ ṣe àwọn èèyàn wá dìde nínú ó pọ̀ yìí pẹ̀lú ẹ̀ náà nínú wípé disappointment pẹ̀lú ẹ̀ náà wọ́n tún sì ní ìfọkànsí wọ́n dá owó o à ń rí owó látọ̀dọ̀ àwọn èèyàn wa lọ́tún lọ́sì a dẹ̀ ti ń rí àwọn èèyàn tán dìde láwọn èèyàn ńláńlá láwọn ọ̀mọ̀wé àwọn elite ti dìde rẹpẹtẹ gbogbo wọn náà ti rí pé kò sọ́nà kò sí nǹkan kan mọ́sẹ̀ kò sí brother mi sẹ́ndì ọ́díò kan sí mi mo tiẹ̀ sẹ́ndẹ̀ sí sísítà mi kò ń ṣe kó rí bẹ́ẹ̀ àwọn bàbá wa àfáà kan náà ń ṣe wá sí àwọn náà sọ ṣé bí tí mo ti sọ láti àìmọye ìgbà ni orílẹ̀-èdè lọ́lọ́run dá wa àfi ká padà sí nǹkan tọ́lọ́run fẹ́ kò sí ọgbọ́n mi kò sí òye mi mọ́ tó bá ní ọlọ́run fi ọgbọ́n òye ìmọ̀ kẹ́yàn ọlọ́run ṣoore fún mi gan ní ọ̀nà yẹn kì í ṣe ìgbéraga láàárín àwọn tó ní wọ́n ń ṣe ìjọba láti ta àwọn nǹkan tó máa kọ́kọ́ fi recommend mi nìyẹn fúnra wọn apart from integrity wọ́n á sọ fún yín pé ẹni tọ́lọ̀ ń fún ní oore ọ̀fẹ́ ni o ẹni tó ní integrity tó ní dignity ni òun làwọn kan játijàti kan sọ̀sọ́kùsọ sí. wọ́n sọ ni wípé tẹ bá ní ọgbọ́n òye ìmọ̀ ọlọ́run kẹ ọlọ́run dẹ̀ kẹ́mi ní tòótọ́ tí òun ṣe ìgbéraga. torí kàkà kẹ́mi máa lo Google map ọlọ́run ni máa pè lẹ́sẹ̀kẹsẹ̀ mo dẹ̀ máa gba èsì ó dẹ̀ máa fi yé mi ó máa fi yé mi. ọlọ́run la fi ni mọ̀nà in the natural time mustaqim. that's it o. ọba fi ni mọ̀nà ní. òun lọ bá ọba tó jọba lọ. ó máa ń fi mí mọ̀nà ní gbogbo. ṣé à ń gbọ́ mi sà. à ń gbọ́ yín mà. à ń gbọ́ yín mà gbogbo wa pátá loud and clear mà là ń gbọ́ yín. à ń gbọ́ yín mà.
hello ṣé ń gbọ́ mi sà. à ń gbọ́ yín mà kò sẹ́yìn kan à ń gbọ́ yín mà bẹ́ẹ̀ ni mà à ń gbọ́. hello sà. ẹ jọ̀ọ́ ẹ máa like ẹ máa share ètò yìí ẹ máa subscribe sórí ètò yìí. hello ṣé ń gbọ́ mi sà. àpàtàkò ok à ń gbọ́ yín mọ́mí ẹ máa sọ̀rọ̀ yín lọ. aṣọ ẹ kórìí bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀ ó yá jẹ́ kọ́ máa. so lágbára Ọlọ́run a ti wà ní Occupy Yorùbá Nation now ìrìn àjò yẹn là ń rìn àwọn èèyàn dẹ̀ ti donate rẹpẹtẹ wọ́n ti donate fún wa o àwọn èèyàn dìde ilé ni eléyìí ni kì í ṣe pọ́n fún wa o wọ́n ní ká lò ní o tẹ bá rí form ta fún wọn kan sign ó wà ń bẹ̀ o pé ká lò fún occupation donation now la fẹ́ lò fún o ká dẹ̀ dá padà o ṣé ẹ rí ó ti di dandan o kì í tí ẹ ṣe ìkà tó ń ṣe fún àwọn èèyàn wa tó ń fa àwọn èèyàn wa sóko ẹrú tí ìyà ń jẹ àwọn ọ̀tá wọn in fact àwọn weapon oko ẹrú wọn kó sáàrin àwọn èèyàn wa gan ìbẹ̀rù fear kọ́dẹ̀ tún máa control mind wọn èrò wọn oríṣiríṣi mo ń sọ mo ní ẹ má jà dáwọn ará bíi lóhùn ní ẹnujọ́ mẹ́ta àwọn èèyàn wa tún ti ń fetí sí wọn wọ́n lọ ta petition ní o wọ́n lọ kí ló dé tẹ̀ ń fetí sí wọn nǹkan kí nǹkan tán bá sọ ẹ fi wọ́n lẹ̀ ẹni tá a bá bẹ̀rẹ̀ ìjọba ti Yorùbá ẹ máa dá wọn lóhùn ẹ já remain focus wọ́n fi ń control mind ní wọ́n fẹ́ kí èrò yín ọkàn yín kó bọ́ sórí Occupy Yorùbá Nation now bọ́ sípò ẹ̀tọ́ rẹ wọ́n fẹ́ kọ́kàn yín wà ń bẹ̀ wọ́n fẹ́ kérò yín wà ń bẹ̀ wọ́n fẹ́ fi nǹkan míì sínú ọkàn yín láti divert ọkàn yín wọ́n dẹ̀ tún fẹ́ fi cover nǹkan táwọn ṣe sílẹ̀ ní ẹgbẹ́ tó yẹ kó investigate nǹkan tí bàbá Adéníran sọ wọn sọ yẹn wọn ò gbé yẹn fact nìyẹn ẹ̀rí nìyẹn wọn ò gbé ẹ̀rí irọ́ ni wọ́n ń gbé ṣé ẹ̀rí báyìí ṣe rí wọn àbẹ́ rí wọn èyí tó jẹ́ ẹ̀rí wọn ò gbé bàbá Adéníran ló bọ́ta fúnra rẹ̀ ló sọ̀rọ̀ wọn ò gbé yẹn bọ̀ èyí tó jẹ́ irọ́ ni wọ́n ń gbé wọ́n lùlù sí wọ́n ń jó sí ọmọ Yorùbá ẹ má tẹ̀lé wọn Ọlọ́run ti ṣèyanu Ọlọ́run ló rìnrìn àjò yìí sẹ́ẹ̀ òun ló ní gbogbo ògo ó ti ṣèyanu àní láti ìṣẹ́jú ẹlẹ́mà sọ ni congratulations Yorùbá nation new nation ó ti wọ committee of nations ní àgbáyé gbogbo àgbáyé tí ń congratulate wa ní àṣẹ ti Ọlọ́run as soon as ìtàrí bá bẹ̀rẹ̀ ó ti di dandan kò sẹ́ni tí ò ní fẹ́ bá Yorùbá ṣe ẹ̀yin ojú Ọlọ́run ni wà àyànfẹ́ gidi ni wà ní ọmọ Yorùbá ológo ni wà ọmọ ológo ni wà ọmọ ọmọlẹ Ọlọ́run ayérayé ni ó ti di dandan kò ní sẹ́ni tí ò ní fẹ́ bá wa ṣe ẹni tí ò bá wa ṣe ayé ẹ̀ bàjẹ́ nìyẹn ó tán fún nìyẹn eléré ló máa bá wa ṣe ẹ jọ̀ọ́ ẹ mú ìbẹ̀rù kúrò lọ́kàn tó bá yá ń sìn wá tún máa dẹ́rù bá àwọn èèyàn o ẹ má jáde tẹ bá jáde wọ́n fẹ́ pa wọ́n wọ́n fẹ́ mú wọn wọ́n fẹ́ ré wọn oríṣiríṣi lẹ máa gbọ́ o wọ́n ti mọ̀ pa ti délé ẹ̀rù ti ń bà wọ́n ẹ̀rù tó dẹ̀ ń bà wọ́n yẹn kò need ká pé wọ́n mọ ọ̀nà ni tó bá ti wọn tó bá lòun fẹ́ jẹ́ Nàìjíríà déédéé kó lọ di Nàìjíríà láìtì ni ẹni tó fẹ́ gbé gbàgbàbẹ tó fẹ́ dìbò láìtì ẹni ọ̀nà tó máa gbà kékeré ni tí ò nira rárá tí ò dẹ̀ ta kó orin àjò tiwa àwa lọ́lé tiwa nìkan kò lè dá wa dúró Ọlọ́run ló ní ká máa lọ́lé Ọlọ́run ló lead wa dẹ̀ láti tẹ̀lé Ọlọ́run. bẹ́ẹ̀ni o. kò dẹ̀ sí pé ọmọ Yorùbá kan máa sọ pé mi ò fẹ́ Yorùbá nation kí ló ń jẹ́ bẹ́ẹ̀. kò jẹ́ bẹ́ẹ̀ kò jọ o. o ò fẹ́ Yorùbá nation báwo lọ́wọ́ ìlú tó máa jẹ́ orílẹ̀-èdè ní Yorùbá. bẹ́ẹ̀ni kó máa lọ Nàìjíríà. Yorùbá nation orílẹ̀-èdè ló ń jẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni o. so ìwọ tó bá ní o ò fẹ́ Yorùbá nation ìwọ ni kó lọ wá ìlú tó fẹ́ jẹ́. bẹ́ẹ̀ni o. àbí èèyàn kan máa ní ìlú àgbáyé orílẹ̀-èdè tó ń gbé wà nítorí òfò orílẹ̀-èdè ẹ láti wá lẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀ ìwọ ni kó palẹ̀ mọ́ ẹrù ẹ̀ kó lọ wá orílẹ̀-èdè tó fẹ́ gbé. bẹ́ẹ̀ni o. ó ṣeéṣe o lè sọ pé ẹni ò fẹ́ Yorùbá nation kò sí wàhálà palẹ̀mọ́ ẹrù ẹ kò dẹ̀ lọ sórílẹ̀-èdè tó fẹ́ nítorí ibi táwa wà orílẹ̀-èdè táwa Ọlọ́run ayérayé tó dáyé òun ọ̀run ló dá wa ọba tó dá ilẹ̀ méje ọ̀run méje ayé àti ogun tó wà ní ẹ̀pá pátápátá òun ló dá ọmọ Yorùbá síbi tó wà o. òun ni o. bó ṣe dá orílẹ̀-èdè káàkiri àgbẹ̀ síbi tó wà ó dá ọmọ Yorùbá síbi tó wà o. èèyàn kankan ò dẹ̀ lè ṣíwádìí kúrò lórílẹ̀-èdè wa o. aláì kò jọ. so ìwọ tó fẹ́ Yorùbá nation ló máa
já wàá lọ síbi tó bá fẹ́ lágbàáyé tó bá ti tẹ̀lé òfin wọn dé kó máa bá tiẹ̀ lọ ọmọ Yorùbá wà lórílẹ̀‐èdè Yorùbá o kò yí padà Ọlọ́run ayérayé ló ṣe yẹn tí ò yí padà so lágbára Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ bá wa yọ gbogbo weapon oko ẹrú ẹ bá wa yọ kúrò à ń lọ́lé ó ṣe pé nǹkan tá a ṣe délé nítorí orílẹ̀-èdè la jẹ́ ni ẹgbẹ́ tọ́lọ́run ti ṣì wáyé táwọn arábí náà rí pé wọ́n bí mi bo mo ti rọ́gbọ́n yẹn mo lé mi kan mo ní Ọlọ́run ló sọ fún mi ipe ìtúsílẹ̀ tó jẹ́ fáwọn ọmọ Yorùbá lélẹ̀ níwájú yín àwọn náà bá rí i pé ó tán àwọn Yorùbá gẹ̀ẹ́tì ẹ̀ wọ́n ti padà gẹ̀ẹ́tì àwọn ẹjẹ́ máa lọ́lé o ìròyìn ayọ̀ ni kò sí tó ń yí padà àní fèlò èyí tó le jù ń bẹ̀ Ọlọ́run ti bá a ṣẹ́gun ẹ̀ òun náà ni declaration yẹn ẹ má jẹ́ abẹ̀rù ẹ jẹ́ àdìde tán tẹ́rí gbogbo oko ẹrú ìwọ oko ẹrú gbogbo òṣè oko ẹrú yẹn Ọlọ́run ò jẹ́ kí ṣe ti ìran ọmọ Yorùbá ó ti tán ṣẹ́rí àwọn ọ̀dọ́ wa ẹ dìde ṣẹ́rí èèyàn kan béèrè ìbéèrè kan lọ́wọ́ mi ìbéèrè tí ó jẹ́ ìbéèrè tó ń bani lọ́kàn jẹ́ ni ó ní èmi ń pariwo ọ̀dọ́ ó lé mi ò wojú ilẹ̀ ni ó lé mi ò rí pé tó pọ̀ jù nu wọ́n ti yí kádàrá wọn padà wọn ò rí ògo wọn lò ó lé mi ò rí pé tó pọ̀ jù nu wọn kábíyèsí Elédùmarè drug addict ni wọ́n ni ó ní mi ò rí bọ́n ṣe ń ṣe ni ó ní sáwọn tèmi ń pariwo nìyẹn mo lọ́lọ́run o mo ní kò burú àkọ́kọ́ tí máa sọ fún ẹ ní pé tí Yorùbá bá ti bẹ̀rẹ̀ ìjọba ẹ̀ ta occupy ta bẹ̀rẹ̀ ìjọba fìdí ẹ tí a ti ń ṣe constitution wa mo ní ìjọ ta occupy yẹn ìmọ́lẹ̀ final ó wọlé Yorùbá tí interim government bá ti announce pé àwọn tí ń bẹ̀rẹ̀ ìjọba interim ìmọ́lẹ̀ dé mo ní sórí ìmọ́lẹ̀ yẹn ó máa kọ́kọ́ tàn sórí àwọn ọmọ wọ̀nyí. bẹ́ẹ̀ni. a jẹ́ kí wọ́n rí ipò tán wà wọ́n rí pé báwo làwọn ṣe dé ipò yìí àfi káwọn lọ sí ipò ògo tọ́lọ̀ ń ṣe fáwọn tó fi máwọn wá sáyé. mo ní lẹ́yìn náà mo máa bẹ àwọn tó máa ṣe ìjọba láti ìjọba fìdí ẹ mo máa bẹ̀ wọ́n kọjọ́ a máa ṣe ètò ọ̀nà mẹ́ta ni ètò yẹn máa wà gbogbo wọn la máa tọ́jú gbogbo wọn pátápátá máa tọ́jú wọn a dẹ̀ máa ṣe wọ́n bí ọmọ ológo ni kì í ṣe pé bí ọ̀daràn kì í ṣe pé bí ọmọ òṣè ọmọ ìyá rárá a máa ṣe wọ́n bí ọmọ ológo ni ibi tá a máa kó wọn sí gan 5-star hotel gan a máa ní àkílódé ni àwa tọ́jú wọn medically àtọ́jú wọn pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run àwa tún tọ́jú wọn ti ìbílẹ̀ pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta àwa tọ́jú wọn according to ẹ̀sìn wọn ṣé Christian ni wọ́n ni Muslim ni wọ́n ni traditional ni wọ́n ni èyí tó bá jẹ́ àwa fi èyí tó bá jẹ́ yẹn fi tọ́jú wọn so a máa tọ́jú wọn medically organically spiritually a máa tọ́jú wọn by the time tó bá máa fi kúrò ńbẹ̀ yẹn wọ́n á ti dá ògo wọn mọ̀ wọ́n á ti dá ìrìn àjò ògo tọ́lọ̀ ní kán wá lò lórí ilẹ̀ àdáyé wọ́n á ti dà mọ̀ so tó bá máa kúrò ńbẹ̀ báyìí wọ́n lọ sí ipò tí wọ́n fẹ́ ní dáadáa ní fògo Ọlọ́run ó wá dorí kodò ó ní Ọlọ́run rán ẹ lóòótọ́ ni o Ọlọ́run rán ẹ ni o ó ní gbogbo àwọn èèyàn tóun ti ń bá sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ yìí tí wọ́n mu ìmukúmu káàkiri ó lóun ò gbọ́ nǹkan báyìí lẹ́nu wọn rí ó náà máa ń condemn wọn ni mo ní mi ò lè condemn wọn torí Ọlọ́run ò dá wọn bẹ́ẹ̀ ìjọ tán bí wọn tán ṣe súná wọn àdúrà náà ṣe fáwọn òbí wọn ìlú ló sọ wọ́n di báyìí society ló sọ wọ́n di báyìí òṣèlú ló sọ wọ́n di báyìí kì í ṣe kádàrá wọn nìyí wọ́n máa rí ògo wọn lò sẹ́ẹ̀ mi ò ṣeré Ọlọ́run ló rán mi mo máa jẹ lájẹyè mo máa jẹ lájẹpé olóòótọ́ ni ẹ jẹ́ ẹ fọkàn balẹ̀ ẹ̀yin ọ̀dọ́ wa
ẹ̀yin lẹ ní ìgbà yẹn la ní àsìkò yìí bẹ́ẹ̀ni ẹ̀yin lẹ máa ṣe tó sí nǹkan tó yẹ bẹ́ẹ̀ni Ọlọ́run ó ti equip yín ó ti kó sí yín lára ó wà lára yín wọ́n ní wọ́n pé ò sí ń bẹ̀ ẹ̀yin lẹ máa ṣe pẹ̀ láti lẹ́yìn Ọlọ́run tiwa kan náà ni ká máa mú ìmọ̀ràn wá ẹ jọ̀ọ́ ẹ túbọ̀ máa wá dá sí dáadáa àsìkò ti tó o a ti rí àwọn olórin tó máa kọrin àwọn olórin professional ni o àwọn eléwì professional káàkiri state mẹ́jẹ̀ẹ̀jọ àti rí ẹ jọ̀ọ́ àwọn tó bá ní stage tó fi rent ẹ donate ẹ fún wa ẹ jọ̀ọ́ ẹ wá kó fún wa ká fi ṣe ìrìn àjò ọmọ Yorùbá yìí o a máa mọ̀ fún yín o gbogbo ẹni tó rìnrìn àjò yìí pátápátá gbogbo ẹ̀ ló máa lọ ní rẹ́kọ̀dù o pátápátá gbogbo ẹ̀ ní archive a máa tọ́jú ẹ̀ irú show sister mi show àwọn tó dúró lórí òótọ́ àti òdodo a máa archive wọn fún ìrandíran láti rí ibi tá a máa gbé sí ẹni sùúrù ẹni tó bá dúró fòótọ́ ọ̀nà kórè òbá ẹjẹ́ a máa wòran kò tí ì sí wàhálà ẹjẹ́ a máa bọ̀ ẹ jọ àyín tí a máa ń fi stage rent a ní ìdíyín o àwọn tó ń fi public toilet rent àti ráwọn kan o a tún ní ìdí sí ẹ bá wa dìde sí ẹ jọ a ní ìdí àwọn èèyàn tó máa volunteer láti máa palẹ̀ mọ́ láti make sure pé gbogbo bẹ̀ kò sí dọ̀tí kò sí nǹkan kan ká fọkàn balẹ̀ security máa yí gbogbo bẹ̀ ká security máa yí stage ká security máa yí àwọn ọbẹ̀ yẹn ká tó jẹ́ pé wọn kàn lè kúrì wá bá wa. mo tún sọ lẹ́ẹ̀kan sí ọlọ́pàá ọmọ Yorùbá gbogbo armed forces ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ ẹ má jíṣẹ́ tòrutòru ẹ má jíṣẹ́ tí ò dorúdòru àbáná ṣe ń sọ ẹ má bá wọn jíṣẹ́ kíṣẹ́ o tí Nàìjíríà bá ní kẹlẹ́ tòrutòru ẹ ṣe sà ẹ má jẹ iṣẹ́ dé tòrutòru ẹ ṣe sà ẹ má jẹ iṣẹ́ dé tòrutòru o uniform tẹ́ wọ̀ uniform Nàìjíríà ni ọmọ Yorùbá nìyí o ìjọba Yorùbá ti dúró o ẹ má jọ ṣàkóbá fún yín o torí ẹnikẹ́ni tó bá wà ní armed forces tó bá fi lè fọwọ́ kan ọmọ Yorùbá a máa nóòtì ìdílé ẹ o nínú ìwé ìtàn òun gangan máa lọ sí international court o ìdílé ẹ máa parun ni o òun gangan lọ sí international court a dẹ̀ máa máàkì ìdílé ẹ nínú ìwé ìtàn ipò dojú òkú kan ọmọ Yorùbá ńgbà tó ọmọ Yorùbá lọ́lé o ẹ má jọ dẹ́rù bà yín gbogbo ọmọ Yorùbá tó wà ní armed forces ẹ máa bọ̀ nílé ẹ resign ẹ kó mbẹ Yorùbá nation kájú ẹ ó kájú lù ẹ kó díẹ̀ owó oṣù yín owó oṣù játijàti tó ń san èlò lọ fún yín 60,000 gbogbo yóò yín position gidi ìgbé ayé gidi gbogbo wọn dáadáa tó wà fún gbogbo ọmọ Yorùbá tó wà ní army tó wà ní air force tó wà ní navy ní ọlọ́pàá ní immigration èlò lọ fún yín inú customs inú gbogbo ẹ̀ ètò tó dá ti wà ńlẹ̀ ẹ má jọ dẹ́rù bá yẹn máa bọ̀ ńlé ètò ẹṣẹ́ tó ń bẹ̀ ilé ti dúró ẹ má jọ tàn yín o ẹ má jọ rán yín wá bá ọmọ Yorùbá o ṣe ti ń gbọ́ ẹ jọ àwọn kan wọn náà ní wọ́n fẹ́ rán tọ́ọ̀gì ọmọ Yorùbá wá bá ọmọ Yorùbá mo ní kò sí nǹkan tó jọ torí ìgbéga àtògo ọmọ Yorùbá ó máa kan ẹni tó ń pè ní tọ́ọ̀gì yẹn kò ń ṣe tọ́ọ̀gì ṣèbó òṣèlú ló sọ di ìdàkudà ṣèbí kó gbọ́ ẹ lè buyọ náà láriwo tá ń pa kó má ṣe ẹni tó máa pè lórúkọ kórúkọ kó má ṣe ẹni tó máa pè ní orúkọ tọ́lọ́hun ò sọ ṣèbí nítorí kán lè rí nǹkan jẹ bí nǹkan fi sẹ́nu ló di pé wọ́n ń tẹ̀lé àwọn ará bíi náà sọ wọ́n di ìdàkudà náà kó oríṣiríṣi dúró lọ́wọ́ náà pa kádàrá wọn dà Ọlọ́run dẹ̀ ló ti yá kógo wọn kó búyọ ṣáwọn máa ta korú ẹ̀ ní ṣọ́ máa ní àwọn òfẹ́ nǹkan tó dá ní àwọn ọmọ Yorùbá tó máa ní òun sọ òun fẹ́ ta ọmọ Yorùbá o ẹ gbá nírò ẹ̀ lọ́kàn ẹ jẹ́ lọ mú kúrò o ẹ má ta ọmọ Yorùbá o security máa wà ń bẹ̀ àwọn ọmọ wà ń bẹ̀ káàkiri wọ́n fọkàn balẹ̀ gbogbo ibi tí a bá ti occupy security máa wà round ibẹ̀ láṣẹ ti Ọlọ́run làbò wa o Ọlọ́run security Ọlọ́run ló máa ṣàbò lórí wa gangan àwọn tó kàn yàn láti ṣe àyíká gbogbo àyíká yẹn mójútó gbogbo àyíká yẹn torí àwa fẹ́ máa jó a máa lùlù ní ẹjọ́ àwọn tó wá láti ìdílé àyàn oríṣiríṣi ìlú oríṣiríṣi
ẹ̀mí mo bá ṣe ń pe orúkọ nǹkan náà wọ́n àyàn àwọn àyàn then àwọn kan náà tí wọ́n ní wọ́n ní wọ́n máa ń kọrin àwọn ìdílé ẹ̀sà so ẹ jọ̀ọ́ ẹ dìde o ẹ bá wa gbé jáde ìlú gidi ìlú tó afẹ́jọ́ gidi ni jubilation ló kàn lẹ́yìn occupation jubilation ni ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ jubilation yẹn ká gbé wọ jubilation gangan ká bẹ̀rẹ̀ sí jubilate láti occupy yorubanation now bọ́sìpò ẹ̀tọ́ rẹ ká bẹ̀rẹ̀ so à ń béèrè ẹjọ́ ẹ̀yin tẹ́ bá ní stage ẹ bá wa volunteer láti donate o ẹjọ́ I need the toilet I need the so many things a máa kọ list ẹ̀ a máa fi sí ọ̀dọ̀ sister mi ṣó yẹ kó rí bẹ́ẹ̀ so ẹjọ́ ẹ máa rí àwọn nǹkan tá a ṣì need ní different state àwọn state ti gbéra o Ọ̀yọ́ state ṣé n tó rán nípa ẹ̀yin ní capital wà lọ́dọ̀ ẹ̀ ṣé n tó rán ní ẹ̀yin ní capital wà lọ́dọ̀ ẹ̀ lẹ́yìn orí rẹpẹtẹ donation ti sùn yéé mo ní yéé Èkó Èkó náà ti tá yìí o ẹ má rò bẹ́ẹ̀ o ẹ má rò bá tá yìí o Èkó ti tá yìí o Ọ̀yọ́ state ti yarí pátápátá ni wọ́n yarí tán ni mo ní ṣé nítorí ẹ̀yin ní capital ó ga o Olúwa ṣeun àwọn Oǹdó náà dìde wọ́n ti dìde o àtúbọ̀ need more help Èkó náà ti dìde Ògùn dìde àtún need more help ẹ jọ̀ọ́ àwọn èèyàn wa tó wà ní Kogi nítòótọ́ àwa kọ́ la ní gbogbo Kogi state ó ní ibi táwọn ọmọ Yorùbá wà ń bẹ aṣá wà ń bẹ ṣé bọ́mọ Yorùbá wà ń bẹ ṣé bọ́mọ Yorùbá ló ní Lọ́kọ́já àwa la ní Kaba ẹ dìde Yorùbá ni yìí ẹ wà pẹ̀lú Yorùbá ni náà ẹ dìde o àti ìfi bẹ́ẹ̀ rí tó bẹ́ẹ̀ ní Kogi o àrí díẹ̀ ṣùgbọ́n àárín ní level tá a rí àwọn Ọ̀yọ́ Oǹdó Èkó Ògùn o àárí o Ògùn náà ẹ túbọ̀ dìde sí i Ògùn ti dìde ṣùgbọ́n a tún fẹ́ kó bá Ọ̀yọ́ ti ṣáájú gan ni a máa ń láti ilé Ọ̀yọ́ mú o a máa lé Ọ̀yọ́ mú o Ọ̀ṣun kí ló ṣẹlẹ̀ níbi tí Ọ̀ṣun Òṣogbo wà ẹ má gbẹ̀yìn o Ọ̀ṣun Òṣogbo fúnra rẹ̀ Ọ̀ṣun ibẹ̀ máa nífẹ̀ẹ́ wà ibẹ̀ máa ní Orísun ibẹ̀ máa nífẹ̀ẹ́ wà kí ló dé ẹ dìde o ilé là ń lọ o ẹ̀yin Ọ̀ṣun ṣé àmọ́ pé àwọn tó ń ṣe wáwé yìí wọ́n fẹ́ blọọkì Ọ̀ṣun wa pé ká má dé dẹ̀ mọ́ ni lára nǹkan tí wọ́n táwé wọ́n fẹ́ ṣe nìyẹn bọ́ọ̀lù ti jù wọ́n lọ àwa ti délé àwa ti mójútó nǹkan wa fúnra wa Ọ̀ṣun ẹ dìde o ọ̀dọ̀ yìí nífẹ̀ẹ́ wà o àìrọ̀wọ̀ yẹn ẹ jìnnà sí Ọ̀yọ́ gan ni ẹ dẹ̀ súnmọ́ Ọ̀yọ́ lẹ́yìn Ọ̀yọ́ ẹ̀yin ló kàn kí wọ́n ló dé tẹ̀ jìnnà sí Ọ̀yọ́ àwọn Ọ̀yọ́ ti lọ tètè gbogbo a máa lé wọn bá ni a máa lé wọn mú gidi àwọn ti ṣiṣẹ́ o mo wá kí gbogbo àwọn coordinators gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ní gbogbo state lápapọ̀ mo kí yín ẹ ṣe gan-an ni o ẹ kú iṣẹ́ takuntakun ẹ kú àìsùn ẹ kú ìgbàgbọ́ nínú oore tọ́lọ́run ti ṣe fún wa àṣeyọrí leléyìí o kò yí padà occupy Yorùbá nation now kò yí padà ajáde tán ni ajáde tán ni Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ kì í ṣe èèyàn àṣẹ Ọlọ́run leléyìí o ikọ́ kò yí padà bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ̀tọ́ wa ni ṣebí nǹkan tó jẹ́ tiwa ni ṣé wọ́n máa báyàn jà lórí nǹkan ẹ̀ ni kò possible kò jọ ẹ̀sùn wo lẹ fẹ́ fi kàn wá ẹ̀sùn ẹ̀ṣẹ̀ sà ẹ̀sùn lẹ fẹ́ fi kàn wá pa fẹ́ gba nǹkan tó jẹ́ ti ẹ wá lẹ fẹ́ dojú ìjà kàn wá ọ̀run àtayé máa dojú kọ ẹni bẹ́ẹ̀ àpapọ̀ ìjọba Nàìjíríà gan ò lè gbéra bẹ́ẹ̀ wọn ò ní gbé ọwọ́ yẹn tí wọ́n bá gbé yẹn ni mo máa sọ mi ò sọ jù bẹ́ẹ̀ lọ mo lè bọ̀ yín ṣá wípé ọmọ Yorùbá o nínú ọmọ Yorùbá ogun ò ní fọmọ Yorùbá láyé ẹ má gbógun wá gbọmọ Yorùbá ohun tó ráwọ ò jagun ṣùgbọ́n tẹ́ ẹ bá dé a máa defend ara wa ẹ mọ̀ pé occupy Yorùbá now bẹ́ẹ̀ ló ṣe rí gangan ilé ni confam nǹkan kò yí padà Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o èmi kọ́ àṣẹ Ọlọ́run ni kò yí padà ẹ ṣe ẹ kú iṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe ní ibi tí a máa dúró sí
láti occupy yorubanation now bọ́ sípò ẹ̀tọ́ rẹ tá máa wà ẹ jọ̀ọ́ àwọn tó jẹ́ àwọn ààbò ọlọ́run làbò gbogbo wa o but àwọn tó máa wà láyìíká yẹn bíi ààbò wọ́n máa check àwọn èèyàn wa o nǹkan kan tán rí pé ó wà ńlẹ̀ kò yé wọn máa lọ ṣẹ́mọ̀ bíi security náà ẹni tó bá gbé nǹkan kan wọ́n check yín lẹ́yìn náà a fẹ́ kí bẹ́ẹ̀ jẹ́ drug free area. That is it. Drug free area. Kẹ́nikẹ́ni máa mú nǹkan kan oògùn olóró ṣé oògùn olóró náà ń pè drugs. Bẹ́ẹ̀ni ṣé mo gbà sà. Bẹ́ẹ̀ni egbògi olóró kẹ́nikẹ́ni ọmọ mú kọ́tọ́ bá fẹ́ fi jà anything. Ẹ ṣe sà a fẹ́ egbògi olóró. Egbògi olóró. nǹkan tó ní oró nínú nǹkan tó ní oró nínú nǹkan tó wà ní jàmbá fún ẹ̀yàn lára. Ẹ ṣe sà a fẹ́ egbògi olóró níbẹ̀ o. Bẹ́ẹ̀ni. Ká wá bí ọmọlúàbí ọmọ ọlọ́run alààyè tó ní ògo tó dẹ̀ máa rí ògo ẹ̀ lò títí láé bẹ́ẹ̀ ni ká ṣe wá ní ìdí kankan àánú ọlọ́run ti tó fún wa a dẹ̀ ti ráàánú gbà àánú ọlọ́run wà lórí wa àbọ̀ ọlọ́run wà lórí wa kò sí èyí tó máa yọ sọnù nínú wa o ikú ò ní pa wá o àrùn ò ní gbé wa dé o ojú ò ní tì wá o àní ṣàṣedànù o ẹ jọ̀ọ́ ẹ bá wa dá sí o ilé ni o ẹni tó àpapọ̀ gbogbo ọmọ Yorùbá ni o kò yọ èèyàn kankan sílẹ̀ rárá gbogbo àwọn ẹgbẹ́ kó papọ̀ kó dẹyọ kan o gbogbo ẹgbẹ́ yìí ò tẹ̀ wá lò mọ́ o tó bá yá o ṣé ẹ mọ̀ pé kò wúlò mọ́ ṣe bẹ́ẹ̀ dá ẹgbẹ́ lẹ̀ pé fún ìjàngbara Yorùbá nígbà tó ọmọ Yorùbá ti délé Thompson ìjàngbara olè tún jàngbara kò sí mọ́ ó ti become null and void ìgbà tá ẹ lè ṣe iṣẹ́ láti ṣe náà nìyí ẹgbẹ́ tó dẹ̀ kù ni tán bá ṣe constitution tán ẹgbẹ́ òṣèlú tẹ́ bá fẹ́ ṣe ìyẹn ò dẹ̀ níní ránú free ni kò sí náwó ń bẹ̀ tí ọkọ máa fi rò pé òun fẹ́ lọ jalè níbi tóun lọ ẹni tó bá ń ṣiṣẹ́ ó fẹ́ ṣiṣẹ́ láti serve ìlú ni free form free registration free everything ní èèyàn yẹn ni kó kàn lọ́wọ́ owó tó fẹ́ fi polówó rẹ̀ tó fẹ́ máa fi gbé mọ́tò láti ibìkan síbìkan àbí logistics tara tiẹ̀ ẹni tó fẹ́ di ìbò tán ṣùgbọ́n pé wàá ní o fẹ́ fún leader kan lówó o fẹ́ fún kinní kan lówó nítorí kíni owó kíni is free ní pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run ó máa wà nù ìwé òfin wa o ó máa wà nù ìwé òfin àti ó ṣe pé ànífin kankan ní anybody lára àní mò ń sọ́sẹ̀ pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run kóòdù wa ìrọ̀rùn ni everything ìrọ̀rùn ni bó ṣe máa wà nìyẹn gbogbo ẹgbẹ́ ikọ̀ useful mọ́ ó máa padà wá dé ẹgbẹ́ òṣèlú ni àwọn tó bá fẹ́ ṣe òṣèlú má dẹ̀ máa fọ́ọ̀mù ẹgbẹ́ ńgbà yẹn gbogbo yín tẹ̀ ń pera yín lórúkọ ọ̀sìn tẹ̀ ń pera yín lẹ́gbẹ́ láìpẹ́ jọjọ́ ẹ máa become null and void kò sí nǹkan kan tẹ̀ ń ṣe mọ́ ṣèbí ìjàngbara ọmọ Yorùbá lẹ́lẹ́ dúró fún ọmọ Yorùbá dẹ̀ ti bẹ̀rẹ̀ ìjọba ọmọ Yorùbá ti bẹ̀rẹ̀ constitution ètò kù ní láti fọ́ọ̀mù àti ṣe party àbí political parties nǹkan tó kù tẹ́ máa ṣe nìyẹn ẹ lè wá yí ẹgbẹ́ yín o kẹ́ yí orúkọ yín kẹ́ yí sí ẹgbẹ́ òṣèlú but ó ní iye tí wọ́n máa sọ ní constitution àmọ́ iye tí wọ́n máa sọ bí méjì ni bẹ́ẹ̀yọ kan ni mẹ́ta ni àmọ́ but a máa push pé kí independent wà so gbogbo nísìnyí lè ṣe eré nǹkan tẹ́lẹ̀ torí ẹ̀ dúró fún o tẹ́lẹ̀ bá ṣe dúró fún nǹkan mi o tó bá jẹ́ ọmọ Yorùbá lẹ dúró fún àsìkò yìí gangan níṣẹ́ yìí yẹn kó dìde kẹ́ ṣiṣẹ́ yẹn torí ẹni tó bá ṣe dópin ẹni tó bá ṣe dópin là ń gbàlà Ọlọ́run kó ṣàánú fún wa ẹni tó bá ṣe dópin là ń gbàlà òun la mọ̀ kó ṣiṣẹ́ o òun la gbàlà ẹ ṣe sà ẹni tó bá accomplish mission ẹ̀ òun la mọ̀ kó ṣiṣẹ́ ẹni tó dúró last man standing tó dúró tán tó dúró gidigba òun la mọ̀ kó ṣiṣẹ́ o gbogbo yẹ̀bá yàsọ́nà Ọlọ́run kò ṣe o bí ìgbà téèyàn yẹn ò ṣe rárá ni ó kù sí lọ́wọ́ o àwọn oníkẹ́ máa ń ṣe àtàkò àwọn oníkẹ́ máa gbọ̀nà ibi tó wù yín ṣùgbọ́n àṣẹ Ọlọ́run lélẹ̀ kò yí padà láyé àti lọ́run Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ déédéé àsìkò yìí ni déédéé ìgbà yìí ni ó ní ìran wa ò ní parun láyéláyé ìyà ò sì ní jẹ ìran wa mọ́ láyéláyé tó ta bá ti délé ńsìn àti lágbára lórí gbogbo tọ́lọ̀ ń fún wa o kárí wa gbogbo owó tá à ń kó lọ sọ́hùn torí wọ́n wò pé 20 local government tó bá máa pín owó 20 yẹn náà máa gbé wá sórí Èkó yìí kọ́lọ̀ ń kó ṣàánú
a bá gba gbogbo ẹ ṣáà rí statistics kan ṣó ń gbà kan tó jẹ́ pé owó tán bá kó lọ iye tó ń pa àwọn tó wà ń sàlẹ̀ ń bí ẹgbẹ́ rí owó ranù kò sí yẹn mọ́ o tí Yorùbá ti dúró ń sìn àwa la máa ṣe àti iṣẹ́ ọ̀rọ̀ owó wa ọ̀nà owó dẹ̀ pọ̀ káìkáì ọ̀nà owó pọ̀ kóníkàkùn máa tètè palẹ̀ mọ́lẹ̀ o torí àti gba láísẹ̀nsì Yorùbá o gbogbo nǹkan Yorùbá o ẹ máa palẹ̀ mọ́lẹ̀ o lágbára Ọlọ́run ìyanu ti ṣẹlẹ̀ o so bó ṣe wà nìyẹn ẹ ṣé mo dúpẹ́ sísà mi ẹ kú iṣẹ́ takuntakun